Mr. Olówó ẹ ṣé gan jàre, ẹ ṣé gan, inú mi dùn. So àwọn nǹkan tí mi fẹ́ sọ ni pé number one, mo gbọ́ lecture yín kan ní lórí fídíò láàárọ̀ yìí, tọ́rẹ́ mi kan send ẹ̀ sí mi. So ó discuss lórí Surah 1 minute mo fẹ́ yọ jáde because mo fẹ́ lọ Surah to Al-Buruj chapter 85 of the Holy Quran. Níbi tí ó dàgbé nínú discussion yẹn ẹ̀ ń sọ wípé pé ìgbà tọ́lọ́run sọ pé àwọn kan ó jù wọn sínú náà kìnnìkan pé Ọlọ́run pé ṣe ti gẹ́ẹ̀tì bẹ́yẹn ó ti yé yín mẹ́rin Mr. Lówó. So bẹ́ẹ̀ ni ó yé mi. Exactly. So nǹkan tí mo wá àwọn náà ìyàwó náà ló máa bá yín sọ̀rọ̀ ẹ tẹ̀síwájú mọ́ nígbà. Mọ́mí ọ̀fọ̀ kúfà ẹ bá mi ṣí Quran chapter 85 verse 1 to 8 òun la máa kà verse 1 to 8 Quran chapter 85 verse 1 to 8 à ń gbọ́ yín àfà. Bàbá ẹ lè gbóhùn sókè ẹ lè gbóhùn sókè. Okay, so ẹ ka súrà yẹn délẹ̀ nínú fídíò yẹn mo wá rí i pé nǹkan tẹ́ ẹ tú sí yẹn kọ́ lórí nǹkan tí tọ́lọ́run sọ ń bẹ̀ ni pé history behind that word tọ́lọ́run bá sọ nínú chapter tí Allah sọ I'm coming to that tí Allah sọ nínú chapter yẹn ni pé Allah ó ń sọ fún àwọn mùsùlùmí tí wọ́n persecute ní time yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà tí Islam dé chapter yẹn ó ti wá before the advent of Islam ṣe get me chapter 10 sọ yẹn gangan ó ti wá bọ̀ Ọlọ́run sọ fún àwọn mùsùlùmí. ẹ má bínú sà ẹ ti ń lọ fáàjù. Allow him to talk now. Allow him to talk. No. Ẹ ṣe sùúrù náà. Ẹ sọ wípé mo fẹ́ gbọ́ wọn yé dáadáa ní káwọn tó ń gbọ́ wa náà. Ẹ sọ wípé Quran yẹn ó ti wá before Islam. Ẹni chapter yẹn ti wá before Islam. Nǹkan tẹ́ ẹ sọ nìyẹn sá. Ẹjọ́ sọ̀rọ̀ náà. Ẹjọ́ sọ̀rọ̀. Ẹni sùúrù. Sẹ́rí ti sẹ́lẹ̀ speaking mo máa farabalẹ̀ gbọ́ yín dáadáa ni mo ti wà lórí line. Gbogbo ẹ bá wa fún wọn ní time. Ẹ fún wọn ní time torí Ọlọ́run. Ẹ ṣe àbí torí Allah àbí torí Olódùmarè. Don't sorrow. She don't mention it. Let him. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan. Mr. Ese, tẹ́ bá unmute once more, you're going to be dropped. Thank you, sir. Ẹ ṣé gan. So chapter yẹn kò sí mi ò sọ history tó wà ńbẹ̀ yẹn ni mo fẹ́ sọ pé ó ti ṣẹlẹ̀. Ṣé get me? History yẹn ti ṣẹlẹ̀ before the advent of Islam. Nígbà tí Islam dé sí Mecca, àwọn tí wọ́n gba Islam nígbà yẹn, àwọn Quraishi, àwọn ni the most popular tribes ní Mecca nígbà yẹn. Wọ́n persecute àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n ti gba Islam. Wọ́n persecute wọn. Ọlọ́run wá rán Muhammadu létí gẹ́gẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam létí wípé àwọn kan ti wá before rẹ o tí wọ́n ti Ọlọ́run bá ń console wọn tẹ́ bá lọ wo comment mi lórí kíní ẹgbẹ̀dá Ọlọ́run bá ń console wọn wípé àwọn kan ti wá before rẹ tí wọ́n persecute bẹ́ẹ̀ Ọlọ́run wá explain gbogbo àwọn history àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn nínú tó ṣẹlẹ̀ sáwọn tó ti ṣẹlẹ̀ sí before the advent of Islam. So kò ń ṣe wípé because mo rí pé nínú fídíò yẹn analyse wípé Islam dé ní 6 something AD which is true, but this particular history tí Ọlọ́run bá reverse sí àbí tí Allah reverse nínú chapter yìí ó ń sọ pé ó ti ṣẹlẹ̀ ní 500 which is true. So èmi wá sọ fún pé bó ṣe rí nìyẹn, but Ọlọ́run Allah ó ń try láti explain fáwọn mùsùlùmí pé ẹ mú mọ́ra àwọn kan tó ti kọjá sí yín tí wọ́n gbà fún Ọlọ́run tí wọ́n gba ọ̀kan ṣoṣo Ọlọ́run bá gbọ́ nígbà yẹn nǹkan tójú wọn rí lélẹ̀ Ọlọ́run fi explain fún wọn nìyẹn. All right. Ẹ ṣé gan lórí then secondly. Ẹ jẹ́ ká no ẹ má ti lọ secondly. Ẹ jẹ́ kí a yanjú. No, máa pẹ́ lórí ẹ̀ ní mi. Ẹ jẹ́ ká yanjú first one yẹn báwa ṣe máa ṣe ń bí nìyẹn. Okay. Torí omi gbóná kò ń pẹ́ lẹ́nu ṣẹ́gẹ̀t. Ẹ̀yin yan wa ẹ jẹ́ ká ka àyà Quran yẹn kó lè yé gbogbo àwọn tó wà níbí. Quran chapter 85 a fẹ́ kà láti verse 1 to 8. Màá wá béèrè ẹ ṣe sùúrù sà. Okay. Màá wá béèrè question ní ọwọ́ yín. Quran chapter 85. Mọ́mí ẹ̀fọ́ kò fàrí máa bá mi kà kí n máa ka Yorùbá ẹ̀. By the sky full of constellations. Allahu fi sánmọ̀ tí àwọn ibùsọ̀ òṣùpá àti àwọn ìràwọ̀ wà nínú rẹ̀ búra. And the promised day of judgment. Allahu tún fi ọjọ́ tí wọ́n ṣe ní àdéhùn yẹn ọjọ́ ẹ̀san ọjọ́ àjíǹde búra. And the witnessed and what is witnessed. Allahu tún fi olùjẹ́rìí àti ohun tó jẹ́rìí sí búra. Condemned are the makers of the ditch. Aṣẹ́bilé àwọn tó gbẹ́ kòtò iná. The fire pit filled with fuel. Ìyẹn iná tí wọ́n fi igi kò nínú kòtò. When they sat around it. Nígbà tí wọ́n jókòó sí ìtòsí rẹ̀. Watching what they had ordered to be done to the believers. Ẹ máa gbọ́ ìyẹn yan wa ibi tá à ń lọ adé yìí o. Wọ́n sì ń wo ohun tí wọ́n ń ṣe fún àwọn onígbàgbọ́ òdodo. Who they resented for no reason other than the belief in Allah, the Almighty, the Praiseworthy. Ẹ ṣeun. Wọn kò rí àléébù kan lára wọn bí kò ṣe pé wọ́n ní ìgbàgbọ́ òdodo nínú Allahu alágbára ẹ farabalẹ̀ bàbá mi. Yes sir. Kùránì yẹn ń jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n ń dáná sun nínú kòtò yẹn wípé mùsùlùmí ni wọ́n. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
now so ẹ jẹ́ kí n explain. ìbéèrè tí mo bí yín sà tẹ́ bá fẹ́ explain máa explain. bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ̀ ń gbọ́ ẹ ṣe sùúrù sà ẹ má wọrí máa jẹ́ kẹ́ ẹ ṣe máa sọ̀rọ̀ ajẹ́ kí ni kò yé wa kí ni yóò nídìí wàhálà. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. Kùránì yìí tá a kà yìí ó ń jẹ́ kó yé wa wípé àwọn tí wọ́n dáná sun nínú Kùránì tá a kà yìí mùsùlùmí ni wọ́n. mùsùlùmí ni wọ́n gbàgbọ́ nínú Allahu bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ẹ̀ ṣe. now nígbà tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ nínú Kùránì yìí tó ṣẹlẹ̀ bàbá mi tẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí ṣé ìsìláàmù ti bẹ̀rẹ̀ àbí kò tí ì bẹ̀rẹ̀? kò tí ì bẹ̀rẹ̀. ìsìláàmù ti dé. nǹkan tí bá ń bí yín ni kẹ́ ẹ dá mi lóhùn sà. ṣé bẹ́ẹ̀ mi ni mò ń sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ mi ni kí n máa sọ̀rọ̀ àbí? ìsìláàmù ti bẹ̀rẹ̀ àbí kò tí ì bẹ̀rẹ̀? ìsìláàmù ò tí ì bẹ̀rẹ̀ gangan ṣùgbọ́n ìsìláàmù ò tí ì bẹ̀rẹ̀ ẹni sùúrù ẹ má wọrí sẹ ẹ má rush ẹ má ṣàlàyé mo sì máa jẹ́ kẹ́ ẹ ṣàlàyé. ìsìláàmù ò tí ì bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. Kùránì dẹ̀ pé wọ́n ní mùsùlùmí. bẹ́ẹ̀ni. ó sọ pé wọ́n nígbàgbọ́ nínú Allahu bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ni. now nígbà tí wọ́n dáná sun àwọn ẹni yìí kí ni ìdí tí wọ́n fi dáná sun wọ́n? ṣé wọ́n gbàgbọ́ nínú Allahu ni àbí wọ́n gbàgbọ́ nínú mẹ́ta lọ́kan Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́? wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. tẹ́ bá wọnú. ẹ farabalẹ̀ sà. ẹ má da kíní irú sà. mi ì lè dàrú lẹ́la. ẹ yẹ kí n ṣe báyìí àwọn tí wọ́n dáná sun yìí ṣé mùsùlùmí ni wọ́n ni àbí kìrìsìtẹ́nì? ṣe rí mùsùlùmí ni wọ́n. ẹ ṣe sùúrù sà. ẹ má da kíní irú kíní bá ṣe yìí bá ṣe ń béèrè pẹ́sàn lọ́wọ́ ra wa yìí nǹkan tí bá bí yín ni kẹ́ máa dáhùn sà. mi ì lè dàrú. ìdí ni wípé ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe drop ẹ nìyẹn ìdí ni wípé a lè yí àwọn tó ń gbọ́ wa àwa ò kí ń ṣe máa dàrú bí a sì máa jẹ́ kẹ́ ṣàlàyé bọ́ afẹ́kẹ́ wà straight forward. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n dáná sun bí ẹ ti sọ fún wa bí pé Islam ò tí bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. Allah dẹ̀ pé wọ́n ní mùsùlùmí nínú Quran. bẹ́ẹ̀ni. now Allah ni wọ́n gbàgbọ́ nínú Allahu. bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n dáná sun bí Islam ò tí bẹ̀rẹ̀. Kristẹni ni wọ́n ni àbí mùsùlùmí sà? ẹ ti bí mi léèrè lẹ́ẹ̀kan mo ní mùsùlùmí ni wọ́n onígbàgbọ́ òdodo mùsùlùmí ni wọ́n. ṣé Kristẹni ni wọ́n àbí mùsùlùmí? àlọ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí ni wọ́n sẹ́. ṣé Islam ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n dáná sun wọ́n? Islam ò tí bẹ̀rẹ̀ nígbà Islam gẹ́gẹ́ ò tí bẹ̀rẹ̀. ẹ má wọrí ẹ má rọ̀ ṣìra yín nígbà tí Islam ò tí bẹ̀rẹ̀ báwo ló ṣe jẹ́ mùsùlùmí? ẹ ṣe inú mi ṣé mo lè sọ̀rọ̀ dáadáa ń ṣe àbí. ẹ dúró ẹ ṣáà ẹ calm down ẹ má sọ̀rọ̀ yẹn pọ̀ ẹ má wọrí. ẹ ṣe gan kí ni ìdí tí wọ́n fi dáná sun wọ́n? tí wọ́n fi jẹ́ mùsùlùmí. no ẹja máa dá ẹ jẹ́ kí n máa dáhùn ẹ ti béèrè àwọn questions kan síwájú ẹ jẹ́ kí n dáhùn. àwọn questions tẹ béèrè yẹn tí mo béèrè tẹ̀ tí dáhùn yẹn. no ẹ jẹ́ kí n dáhùn ẹni sùúrù mo fi Elédùmarè bẹ́ẹ̀ jẹ́ ń dáhùn torí Ọlọ́run. sẹ́rí mùsùlùmí kan tó ń pè mùsùlùmí tẹ bá lọ mọ̀ bẹ́ẹ̀ máa ń lo Google tó pọ̀ dáadáa ẹ Google kí ni mùsùlùmí ẹni tó nígbàgbọ́ nínú ẹyọ kan Ọlọ́run ọba nígbàgbọ́ nínú ẹyọ kan Ọlọ́run ọba yẹn ó ti bẹ̀rẹ̀ láti ayé Ádámọ̀ tí àwọn mùsùlùmí I'm coming but don't worry we are not fighting just explain we are not fighting we are just talking so ẹ má bínú ìjẹ́ mùsùlùmí yẹn nǹkan tó ń pè ní mùsùlùmí ẹni tó gbà fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. ṣé ti délé sà? ṣé ń gbọ́ mi sà anybody tó bá ti gbà fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ó ní mùsùlùmí ó làwọn rìfáàsì àṣemùpẹ́ ní tó gba Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo gbọ́ ó ti wá bẹ̀rẹ̀ láti gbà tí Islam tó dé lẹ́yìn tó bá ti gba Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo tó bá ti gbàgbọ́ ó ní nǹkan tí gbogbo àwọn yẹn ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ọlọ́run tẹ̀ láti pọ̀ so ẹgbọ́n mi ẹ má wọrí àti gbọ́ yín ìbéèrè mi sì ní pé ẹ ṣe sùúrù sẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ṣe sùúrù ẹ ti sọ̀rọ̀ mo ti gbọ́ yín sẹ́ẹ̀ mo ti gbọ́ yín ẹ ṣe sùúrù sà ẹ wá gbọ́ mi ẹ wá tán máìkì yín padà báyìí ẹ tán máìkì yín padà ẹ jọ bàbá Blue. Mr. Blue, the thing with MSBABA, wọ́n máa fún yín time láti sọ̀rọ̀ but gbogbo adlib yín ti pọ̀jù bẹ́ẹ̀ ni yes ẹ ti wà excited. ìbéèrè mi sìn sà ní pé ìbéèrè mi sìn èmi mo mute yín sà. ìbéèrè mi sìn ní pé a ti gbọ́ yín sẹ́ ẹ sọ pé ẹni tó gbàgbọ́ nínú Ọlọ́run ọ̀kan ṣoṣo òun ni mùsùlùmí. ó ti bẹ̀rẹ̀ láti ayé gbogbo àwọn prophet ẹ má wọrí kékeré ní sẹ́rí gbogbo ìtẹ́ ìsọ yẹn kékeré nìyẹn ta ni first muslim nìyẹn kékeré nìyẹn ibẹ̀ yẹn kọ́ là ń lọ àwọn tó dáná sun ìdájọ́ ń sọ. náà ìbéèrè mi sì ni pé àwọn ẹni tí wọ́n dáná sun yìí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run bàbá ọ̀kan ṣoṣo. ṣé ká gbé jáde sà? ẹ máa sọ̀rọ̀ àwọn ẹni yìí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. ìbéèrè mi sì ni pé ẹni tó bá gbàgbọ́ nínú Jésù bàbá God the Father God the Son and God the Holy Spirit ṣé mùsùlùmí ni?
àwọn ẹjọ́ bá ti gbàgbọ́ nínú Ọlọ́run ọba. question tí mò ń bí kọ́ lẹ̀ ń já mi lóhùn mi ò láì pẹ́ ṣe. ó ní mo ń dáhùn. ẹni tí ó gbàgbọ́ nínú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ 3 in 1 ṣé mùsùlùmí ni? Mùsùlùmí kan. Nínú Islam kò kí nínú Muslim kò kí ṣe mùsùlùmí. Nínú Islam kò kí ṣe mùsùlùmí. Àwọn ẹni tí wọ́n wá dáná sun yìí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Quran dẹ̀ wọ́n mùsùlùmí. ẹyọ bí wọ́n ti sọ jáde nínú Quran yẹn tó sọ pé wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ọba Ọlọ́run ọmọ nínú Quran yẹn nínú fásì sẹ́ǹgbẹ́ fásì. Bàbá yìí ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí náà bàbá yìí. No, Quran sọ wípé Quran pè àwọn èèyàn kan ní mùsùlùmí. Àwọn èèyàn tí Quran pè mùsùlùmí tí wọ́n dáná sun Islam ò tí bẹ̀rẹ̀ ńgbà yẹn àbí Islam ti bẹ̀rẹ̀. Ṣẹ́rí àbí Islam tọ́lọ̀ mú wá gẹ́gẹ́. Náà mo ti mọ problem yín ẹ̀yin ẹ̀ ń wò wá nǹkan ṣe ẹni pé ṣe rí àwọn mùsùlùmí ibi tí problem wọn wà ní pé mi ò gún respect nǹkan tí mo sọ ní pé ms ẹ kàn gbé ìjáde fún ms ẹ kàn fún ọ ní ẹ̀rí ẹ mọ̀ pé gbogbo èèyàn kan ló lè event àwọn tí wọ́n dáná sun yìí ẹ jọ̀ọ́ bá mi gbé wá pé first Muslim who created Islam ẹ bá mi gbé wá mọ́mí ọ̀fọ́ kùfà who created Islam. bàbá ms ẹ kú ètò sà bàbá olówó ìpè káàbọ̀ ẹni yìí béèrè verse nínú Kùránì níbi tí wọ́n ti pe Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ ó wà nínú Kùránì Quran 4:171 so ìdí tán tó fi wá pa wọ́n so afẹ́mọ̀. In fact so wọ́n kò lè tètè yé wọn àbí ká ní pé bóyá torí àtijọ́ àti mọ́ṣá. Àwọn fún ara wọn ti sọ ń bí wípé àwọn tó dáná sun yẹn wọ́n dáná sun wọn nígbà tí Islam ò ti bẹ̀rẹ̀ Islam bẹ̀rẹ̀ ní bí i 600 akíní kan CE wọ́n dáná sun àwọn ẹni 500 and something CE Islam ò ti bẹ̀rẹ̀. Báwo ni àwọn tí wọ́n dáná sun nígbà tí Islam ò ti bẹ̀rẹ̀ ṣe jẹ́ mùsùlùmí? ms ó yẹ kẹ́ mọ̀ stand wọn ni pé ẹni tí ó bá gba Ọlọ́run bí Ọlọ́run wà gẹ́gẹ́ bí mi mọ̀ bí ṣe máa bẹ̀rẹ̀ tó wọ́n fẹ́ lo scope láti pé every other person ní mùsùlùmí. náà ẹ má gbọ́dọ̀ ẹni tó bá gbàgbọ́ ẹyọkan ní Allah Muslim ni so ibẹ̀ lọ dúró sí ẹ̀kan fún wọn lẹ́rìí pé àwọn tí wọ́n pa ọ́ wọ́n gbà pé Ọlọ́run bàbá ẹ̀mí mímọ́. Wọ́n ní Islam is traditionally understood by Muslims as not being founded by a person but revealed by God. However, from historical point of view, the religion is closely associated with Prophet Muhammad. Prophet Muhammad created Islam ní 632 CE ní Mecca. Now ẹ yẹ ká gbé ẹ̀rí jáde àwọn tí wọ́n dáná sun wípé wọn ẹ yẹ kí n gbé wá wípé wọ́n believe nínú Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ they were Christians. So máa gbé jáde ńsìn ẹ ṣe ẹ fún mi fi. ẹsì yóò dọ̀rọ̀ ẹ jẹ́ ká gbẹ́rì yẹn dé ká má máa sọ̀rọ̀. èmi tí máa ń rí kan bíbá yìí ni mo fẹ́ bí kẹ́yìn sí ni àti western ni mo fẹ́ ká máa western ni. máa gbé wá ní. so ilé ṣì ti yín náà kalẹ̀. according to Google. ẹ lè ṣì ti yín náà kalẹ̀. okay no èmi orí fóònù mo ti ń wò yín náà so I might not be able to do that through the phone. So anybody can Google. We're all on the internet now. If you Google who are the people who were burnt in chapter 85 of the Quran, you will see it. It stated that the martyrs, video so that everybody lay so that everybody lay. Yes, aha. So this is chapter 85 of the Quran, Surah to Al-Buruj. The people who are born are known as the Egbe camera yin switch back camera. So front camera le bi gbe si yen. Switch back camera. So a lè rí nǹkan tẹ́ ń kà dáadáa. A lè ṣàlàyé nǹkan tẹ́ máa tẹ̀ síbẹ̀ fún yín. Ó ti ń show rí ẹ bẹ́ẹ̀. How do you see? It should be the button. Okay, all right, good. Ṣé ti rí báyìí? Ẹ ṣé. Thank you, babe. Aha, ṣé ti rí mi dáadáa báyìí? Hello? Yeah, okay. Okay, good. So àwọn tí in chapter 85, the people who were born are known as the people of the ditch. Asaba Hudud. They were believers in God. They were likely highly monotheistic Christians or follower of prophetic tradition. I'm talking about the monotheism nínú ayé ẹni ẹni tó believe nínú Ọlọ́run bá ẹyọ kan. Nínú ayé ẹni ẹni tó believe nínú Ọlọ́run bá ẹyọ kan. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín lẹ́ẹ̀kan. So àwọn yẹn wọ́n believe Christian ni wọ́n. Ọ̀dàdì kí ni wọ́n pè wọ́n dáàdì? Ẹ jẹ́ ká ṣe léètàn ẹjọ́ tó lọ́lẹ̀ jẹ́ tó sáré. Wọ́n ní Christians àdàdì. They are Christian but wọ́n believe nínú Ọlọ́run bá ẹyọ kan. Wọ́n ní Christian ni ká má tún máa long yẹn. Wọ́n dẹ̀ believe nínú monotheism Ọlọ́run bá ẹyọ kan. Anything tó bá ti wọ́n ti pè wọ́n ní Christian ti yé yín báyìí. So they were martyrs. Ẹ̀ṣọ́ ti yé yín sá pé Christian ni wọ́n. Christian ni wọ́n but they ẹ̀ṣá àríga ti Google. They are monotheistic. Wọ́n nígbàgbọ́. So MS wọ́n máa kí wọ́n ṣe Muslim. Nǹkan tí mo ń try láti sọ ni pé anybody nínú according to Islam. Anybody ẹ má ṣe yọ̀ọ́ MS tẹ̀síwájú lọ́wọ́. So many people are speaking. So many people are speaking. Ẹjọ́ tó ẹ jẹ́ kí n sáré parí ilé. One word ni mo fẹ́ lọ́ba bẹ̀yìn. Mo fẹ́ lé dùn máa rẹ̀ bẹ̀yìn one word.
wọ́n ní pé ẹ ti cut me away. Cut yín à ń gbọ́ yín adákẹ́ fún mi. Anybody, thank you. Anybody tó bá ti believe nínú monotheism Ọlọ́run ọba ẹyọ kan ó ní mùsùlùmí ń pè ní mùsùlùmí nǹkan táwa ń pè bẹ́ẹ̀ ni ẹ lọ bí gbogbo irọ́ ẹ jẹ́ kí n wá ṣàlàyé fún yín sà ẹ̀yin lẹ get ẹ jẹ́ kí n explain fún yín sà ẹ fẹ́ gbọ́ sà. Anybody tó bá believe nínú ṣìgìdì ẹyọ kan níbi Ọlọ́run ẹyọ kan ó belong sí Abrahamic religion. Abrahamic religion is the belief of one deity. Believe in only one deity is an Abrahamic religion. Now, calm down, sir. Calm down, sir. Because if I saw fún yẹn lè tẹ́ sí Google. No. So ẹ jẹ́ kí n explain fún yín, sir. All right, go ahead, sir. But we have over 1,600. You are telling us, be Christian, not Muslim. There are two different persons. So ẹ jẹ́ kí n délé, sir. Now, Judaism. Àwọn believe nínú Yahweh, Abrahamic religion náà ni wọ́n Yahweh nìkan ni wọ́n gbàgbọ́ nú ẹ̀. Yahweh is different from Allah. So àwa lè sọ pé àwọn tó ń ṣe Jew they are the same as Muslim torí pé wọ́n believe nínú Yahweh nìkan. No. Now the Christians believe in Jesus Christ. Is Jesus same as Allah? No. They believe only. Ẹ jẹ́ kí n délé, sir. They believe only in Jesus Christ. That makes them to believe in Abrahamic religion. All belong to Abrahamic religion. To people believe in Ọlọ́run ẹyọ kan. Abrahamic. In Islam, they believe in Allah. Okay. Yes. No, sorry, lórí Allah. Ẹ jẹ́ kí n délé, sir. Blue Crescent, ẹ jẹ́ kí host the land now. Mo ti jẹ́ kí n sọ̀rọ̀ kí n délé now. Anytime you say, sorry, you're constantly interrupting. Mo ń gbọ́ yín. Okay, yes, sir. Moderator. Ẹ bá wa fún 3 minutes. No, ẹ yẹ ká fún 3 minutes. Ẹ ṣe yọ̀dà fún ṣe rí alátẹ̀sọ yẹn a ní àwọn Christian ní Arabian countries ẹ lọ Google wa nbí alẹ Google ẹ Allah ni wọ́n ń pe Ọlọ́run wọn is a language. Àwa ní ilẹ̀ Yorùbá wa Elédùmarè là ń pe Ọlọ́run wa. Ní Arab wọ́n ń pe ní Allah. Ní àwọn ní English wọ́n ń pè ní God. The word God Ọlọ́run tàwa ń pè ní Elédùmarè. Àwọn ní ọ̀dọ̀ wọn wọ́n ń pè ní Allah. Ó làwọn Christian tó wà ní Arab ni wọ́n máa pe Ọlọ́run ọba. Àwọn tá bá wà ní church wọn lẹ́yìn Allah ni wọ́n máa pè. Ẹ má jẹ́ ká dàrú bí ó ṣe wà ní language ni. It's not, we have our own culture. That is one thing. 3 minutes lẹ́lẹ́ fún mi ẹ jẹ́ kí n sáré kọ yẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kejì tí mo tún fẹ́ sọ ni pé kí ni madam béèrè question kan lọ́wọ́ madam kan tó wá lórí perfume kankan mẹ́lẹ̀ kan pé kí ni wọ́n béèrè lọ́wọ́ ẹ pé kí ni importance obìnrin nínú Islam. Fẹ́ kẹ́ mọ̀ pé ní Arab before the advent of Islam Ànábì wọn ṣàṣàlá òun ló kọ́kọ́ stop ẹ̀ because wọ́n pa àwọn obìnrin wọn máa ń rí wọn mọ́lẹ̀ láàyè ní Google ẹ̀. Islam ló dé ló fún obìnrin ló declare wípé bóbìnrin ṣe rí lọkùnrin náà ṣe rí. Obìnrin gan ló create ayé. Obìnrin ló ń develop ayé ló jẹ́ káyé pọ̀. Nínú Islam tí anything tí wọ́n bá pa obìnrin ẹyọ kan ó dàbí wọ́n pa gbogbo ayé ni because obìnrin ó lè build the families. So obìnrin wà very very important nínú Islam. So Islam ló stop kán máa pa obìnrin nínú Islam nígbà tí Islam dé. So Islam gbé respect fóbìnrin for so long. Ẹlẹ́kejì tí mo tún fẹ́ sọ ni pé has been disarticulate. See how many words. Okay, ẹ tún sọ̀rọ̀ kan nípa Quran 35 ẹ sọ pé how many pé Ọlọ́run bá sọ pé òun ti pa so many people nínú àwọn kan tó ti wáyé in the past tó tọ́lọ́run lóun ti parẹ́. Ọlọ́run try láti explain fáwọn ẹ̀dá pé òun ti pa nínú sẹ́rí tá bá ń sọ̀rọ̀ religion Yorùbá wa ó yàtọ̀ culture wa yàtọ̀ sí ẹ̀sìn. Nínú Islam nílẹ̀ Yorùbá nísìnyí a ní religion wa. À ń bọ Ògún bó tẹ̀ ti pé èèyàn ni wọ́n, à ń bọ Ṣàngó èèyàn ni wọ́n, a dá wọn mọ̀. History sọ fún wa pé èèyàn ni wọ́n, a dẹ̀ ń bọ wọn à ń tàpó sí wọn lórí. Èṣù náà èèyàn ni wọ́n. Even up to today a máa ń fi àwọn èṣù yẹn a mọ̀ pé èèyàn ni wọ́n. Àwọn kan máa ń gbé kinní sórí báyìí a mọ̀ pé èṣù èèyàn ni wọ́n, a dẹ̀ ń bọ wọn. Kò sẹ́ni tó máa bá wa jà sí torí pé àwọn ẹ̀sìn táwọn kan ń ṣe lọ́dọ̀ wa nìyẹn. Tẹ́nibọ̀dì bá wá gbé ẹ̀sìn tẹ́nibọ̀dì bá gba ẹ̀sìn míì kò míì pé ẹni yẹn èèyàn burúkú ni. Another thing tí mo kàn fẹ́ sọ ni pé ọmọlúwàbí ni wá nílẹ̀ Yorùbá. Ẹ máa sọ fáwọn èèyàn èpè tán ṣẹlá because nílẹ̀ Yorùbá àwa la wà united jù. Ní family tèmi ṣe mùsùlùmí lèmi we have so many Christians and we have so many àwọn tó ń bọ ẹ̀sìn àbáláyé. Ọmọlé ọba lèmi wọ́n bọ Ṣàngó wọ́n bọ nǹkan tó bá wọlé kálukú ló lè ṣe àdẹ́ni láti bẹ́ẹ̀ nìkan kan jà sí. Time is pé sir. All right, so mo wá fẹ́ kẹ́ listen sí mi.
so torí 3 minutes mi rò pẹ̀lú dáadáa nǹkan tá a jọ sọ ní mo máa ṣe ọ̀rọ̀ kí n gbé timer fún yín host àbí báwo lẹ ṣe no fẹ́ kò ṣe need kọ́ máa interrupt o kò sẹ́ni bọ́ọ̀dì tó interrupt wọn o. Mr. Afisi tó ń tan máìkì tó bá ti tan máìkì bá mi ládùú ọmọ kaba náà mo bọ́ ètò láyé ṣe máa sọ̀rọ̀ ètò láyé ṣe máa sọ̀rọ̀ so ẹ jẹ́ kí n gbé bí mo yín sọ lẹ́ẹ̀kan mo ní Abrahamic religion is a belief in one deity so the Jews they believe only on Yahweh so and Judaism ó yàtọ̀ sí Christianity they believe in Jesus now Christianity ó yàtọ̀ sí Islam they believe in Allah. So there are 3 different religions, but they are both Abrahamic religion because they believe only in one deity. Now, àwọn tí wọ́n dáná sun nínú Quran chapter 85, Surah Al-Buruj, àwọn ẹni Christian ni wọ́n gbàgbọ́ nínú the Holy Trinity, ohun nìyẹn. They profess faith in one deity in 3 persons. Ọlọ́run Baba, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ìtìrí, Father, the Word, Jesus, and the Holy Spirit. Ẹni tó dẹ̀ dáná sun wọ́n, ọba kan ló dáná sun wọ́n, ọba yẹn, Jew ni ọba yẹn. Ó wá pè wọ́n pé kán kúrò nínú Christianity kán má gbàgbọ́ nínú Jésù kán wá gbàgbọ́ nínú Yahweh. Àwọn yẹn jẹ́ sọ pé àwọn ò lè fi Jésù lẹ̀ inú Jésù làwọn máa ti gbàgbọ́ ọba yẹn ló dáná sun wọ́n torí wípé wọn ò fi Christianity lẹ̀ kán wá join Judaism. Àwọn ẹni yẹn Christianity ni wọ́n nígbà ẹ̀yìn èèyàn wá nígbà tó dénú Islam nínú Quran wọ́n kọ ìtàn yẹn sínú Quran chapter 85. Wọ́n dẹ̀ pé àwọn ẹni yẹn ní Mùsùlùmí ni mo fi ń sọ fún yín pé Quran tẹ́ rí irọ́ ni. Òun ló fi jẹ́ pé àwọn mùsùlùmí wọn máa parọ́ fún yín pé kíní kan mùsùlùmí ni ẹni tó ti ọkọ̀ dé ńgbà kan mùsùlùmí irọ́ ni o. Muhammadu ni mùsùlùmí àkọ́kọ́ òun ló dá ẹ̀sìn Islam lẹ̀. Islam is different from Christianity. Christianity is different from Judaism. And without Judaism there can never be Christianity because Judaism ni ó sọ ìtàn gbogbo àwọn èmi ni Yahweh èmi ni Musa Isa Abraham àwọn Judaism ló sọ̀tàn yẹn. Christianity dé wọ́n fọ́ọ̀mù tọ̀dọ̀ tí wọ́n látara ìtàn yẹn Islam náà dé wọ́n fọ́ọ̀mù ẹ̀sìn tí wọ́n látara ìtàn yẹn so irọ́ ni gbogbo àwọn ẹ̀sìn yẹn so ẹ̀yin bàbá wa nǹkan tẹ́ ms ẹ sáré sọ fún wọn pé Allah náà ṣe gidi ni àti bí obìnrin ṣe wúlò ní Islam bẹ́ẹ̀ ni now nísìnyí tí wọ́n tọ́ sí pé Islam jẹ́ ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ẹ tọ́ sí ẹ̀ pápápá. nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ sà òun ní pé torí ẹ̀ ń sọ pé wọ́n gbé kinní kan lẹ̀ Allah nínú Islam èrè ni torí tí bá pè sí gidi gan mò ń pọ́n lé ni èrè tí a fi ọwọ́ mọ ọlọ́wọ́ tún méjì òun ni Allah Olúwa ilé Kaaba òun ni Allah so àwọn nǹkan tẹ̀dẹ̀ ń sọ ẹ̀sìn Islam tẹ̀ rí ẹ̀sìn àwọn apààyàn ni Quran bó ṣe wà yìí wọ́n kàn ń pè ní holy Quran ni there is nothing holy about the Quran ìwé ìtàjẹ̀sílẹ̀ ni ìwé irọ́ ni òun láti irọ́ kan láti mú jáde fún yín yẹn irọ́ pọ̀ bẹ́ẹ̀ o tá a bá tún mú mi jáde ẹ máa ṣàgídí ni but láàrin èmi àti yín mo mọ̀ bẹ́yìn náà mọ̀ pé Christianity is different from Islam because they believe in Jesus Christ you believe in Allah so torí àlè torí àwíjàre kí tọ́kú tán lẹ́nu àlè torí àwíjàre ká máa sọ pé àwọn tó gbàgbọ́ nínú Jésù Ọlọ́run Bàbá Ọmọ Ẹ̀mí Mímọ́ ká máa pè wọ́n mùsùlùmí torí pé wọ́n kọ sínú Quran pé mùsùlùmí ni wọ́n so èyí tẹ́ bá fẹ́ mọ̀ báyìí sà ká gbé yín débẹ̀ lọ́wọ́ kan Allah èrè lásán ni Quran ìwé irọ́ ni àti prove ẹ̀ fún yín nǹkan tó wà nínú Quran chapter 85 Al-Buruj yẹn àwọn ènìyàn ò kí ń ṣe mùsùlùmí Allah jẹ́ pé wọ́n mùsùlùmí ó lè. so dáàdi Mr. Blue ẹ lè ṣí máìkì yín tẹ́ bá ní gbà pé èrè ni Allah ká fún yín lẹ́rìí pé èrè làlá tẹ́ bá tún ní gbà pé nínú Islam obìnrin ò jẹ́ nǹkan kan a máa fún yín lẹ́rìí Islam ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ a máa fún yín lẹ́rìí Muhammadu bó ṣe bá òkú sùn a máa fún yín lẹ́rìí bí Muhammadu ṣe bá ọmọ kékeré sùn ọmọ kékeré azan ọkùnrin tó gbé okó ẹsẹ̀ náà a máa fún yín lẹ́rìí bí Muhammadu ṣe jalè tí wọ́n já sí a máa fún yín lẹ́rìí bó ṣe gbàyàwó ọmọ ẹ̀ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ ní ìmọ̀ bí Muhammadu ṣe bá báwọn ọkùnrin ṣe bá sùn látẹ̀yìn báwọn àjọ̀dún náà ṣe bá sùn yìí tẹ́ bá fẹ́ ẹ sọ́ka fún yín. sẹ́rí gbogbo wọn tẹ́ ń sọ yẹn Ọlọ́run simple thing tí ẹ fẹ́ accept lẹ́ni it's not even about argument ká gbé argument sẹ́gbẹ̀ẹ́ kan ká mú the word Allah alone ká mú the word Allah alone mo sọ fún yín pé language bàbá ẹ jẹ́ kó délé náà ẹ get me mo sọ pé language ni Google ta dẹ̀ ń lò anybody can ẹ ká prove Allah ẹ ká prove Allah ẹ farabalẹ̀ ẹ̀hún gẹ́gẹ́ ni ló jẹ́ problem because mo mọ̀ báwọn tó bá ní tán ní làkàyè dáadáa wọn ó ti get nǹkan tí mo ń try láti because Mr. Blue tí wọ́n tó gbé nǹkan lọ́wọ́ gbé wa dẹ̀ yẹ kémi béèrè lọ́wọ́ yẹn the word Allah is a language get bẹ́ẹ̀ is an Arabic language but ẹ̀yin sọ pé èrè ni Allah ni mi ń try láti sọ pé àwọn tó jẹ́ Christian tí wọ́n wà ní Arabia country Allah ni wọ́n gbé Ọlọ́run ọba wọn so eléyìí ń sọ ta ló establish Mecca ẹ lọ wo historically na Anabi Ibrahim ló establish Mecca náà ẹ gbọ́ wà náà
mo gbọ́ yín ẹ má bínú. so nǹkan ló fẹ́ béèrè ni pé ṣèbí ẹ mọ̀ pé àgbàlagbà lẹ jẹ́ sí èmi ń sin àgbàlagbà lẹ jẹ́ sí no mi ò lè láíláí báwo mo ṣe fẹ́ dá yín mọ̀ láti lórí báwo lè ṣe máa pàgbàlagbà èmi ọmọ kékeré lèmi. mo ti gbọ́ nílẹ̀ Yorùbá tíyẹn bá lóun ṣe àṣà àti ṣe ẹ̀ ṣe Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa. ẹni kí ni. tíyẹn bá lóun ṣe àṣà àti ṣe nílẹ̀ Yorùbá ṣé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa. téèyàn bá lóun ṣe àṣà àti ṣe wọn ní láti pa. no mò ń béèrè ni pé ṣé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa. wọn ní láti pa. no àmọ́ ń béèrè ni pé ṣé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ẹni náà. ẹ wà honest in tí wọ́n bí yín wọ́n rí bẹ́ẹ̀ ṣe ń dáhùn question látàrọ àgbàlagbà ní yín sà. èmi kì í ṣàgbàlagbà. Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ẹni náà. ẹni sùúrù in tó bá bí yín ni kẹ́ máa dáhùn n tó bí mí lélẹ́yìn ohun kan tí mo máa dáhùn. tí wọ́n ní kọ́ pa àbí kọ́ máa pa tẹ́ bá wà bẹ́ẹ̀ lè ẹ dáhùn. kí ni question yẹn sà ẹ kọ́ ń bá. ẹni tó bá lóun ṣe àṣà àti ṣe òun bí àpẹẹrẹ ń sìn. tó bá lóun ṣe àṣà àti ṣe òun. àwọn kan Ọ̀ṣun àwọn kan Ọya àwọn kan Ọbàtálá bẹ́ẹ̀ bá lóun ṣe iṣẹ́ gbọ́ pé Ọlọ́run Elédùmarè ní kí wọ́n pa ẹni náà. ẹ ṣe gan Elédùmarè àgbẹ̀yìn ẹ má dáhùn yẹn ẹ jẹ́ kí n sáré sọ nǹkan kan ṣe rí nílẹ̀ Yorùbá àṣà yàtọ̀ àṣà àti ṣe ṣe rí question yẹn ẹ gbọ́ it's a very good question mo dẹ̀ like ẹ gan ṣe rí question yẹn ni pé ẹni pé téèyàn bá lóun ṣe àṣà àti ṣe Yorùbá ṣe Ọlọ́run ọba alánìkan lọ pa Ọlọ́run ọba ò lè kan lọ pa ṣe rí àṣà wa culture wa ká wọ ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ká wọ agbádá èmi lọ wedding kan ní Saturday tí mo wọ agbádá àṣà wa nìyẹn ṣe wa ní ká kíyàn ẹ jẹ́ n sọ̀rọ̀ tí ẹ béèrè question ni ẹ jẹ́ kí n béèrè question ẹ jẹ́ kí n dá yín lóhùn ẹ béèrè question ni náà ṣe wa nílẹ̀ Yorùbá ẹ kì í ṣe olúwo náà ẹ ti ń ṣe ẹ ń ṣe olúwo ṣé wọ́n ní kọ́ pa wọn ní kọ́ pa ó tán ẹ ń ṣe olúwo ẹ lè ṣe máìkì àwọn ní kọ́ pa wọn ní kọ́ pa ọ̀kadà bọ́ sí ibi tá à ń lọ. ẹjọ́ yẹn ti pọ̀ jù. ẹ ní béèrè fún ọ. He's too excited. ṣé wọ́n ní kọ́ pa àbí wọn I'm not too excited nǹkan tí mo ń sọ ni pé question yín ni pé ẹni tó bá lóun ṣe àṣà ẹ má ṣe yọ ní ṣé wọ́n ní kọ́ pa àbí wọn ní kọ́ pa àṣà àti ṣe lẹ́sọ̀ àṣà àti ṣe kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ wọn nìkan pa àṣà àti ṣe culture. ẹjẹ ń tún sọ fún yín mo rí bẹ ṣe ń fẹ́ ẹjẹ ń sọ fún yín ẹni tó bá ń bọ Ṣàngó nídìílé wọn àbí wọn bọ yá ìdílé wọn lóhùn ṣe wọ́n ní kọ́ pa. now question ẹni tó bá ẹjẹ ń tún gbé fún yín okay ẹni tí wọ́n ń ṣe Ọ̀ṣun nílé wọn ó wá lóhùn bá wọn ṣọ̀ṣun àbẹ́ni tó ń ṣe Ṣàngó nídìílé wọn wọn bá wọn ṣé ẹ gbọ́ pé wọ́n ní kọ́ pa àbí wọn ní kọ́ pa. no wọn nìkan pa. ẹ ṣe so ẹni tó ń ṣe Islam kí ni Allah sọ tó bá lóhùn ọ̀ṣẹ́ mọ́ kí ni Allah sọ pé kọ́ ṣe fẹ́ náà. ẹni tó bá lóhùn ṣe Islam mọ́ ẹni tó bá lóhùn ṣe Islam mọ́ á béèrè lọ́wọ́ ẹ̀ àkọ́kọ́ pé á pé jókòó. kí ni Allah sọ kí lè Allah máa pé jókòó á fún ní lecture á máa lecture ẹ̀. tó bá wá lóhùn ọ̀ṣẹ́ mọ́ kí Allah wà ní kọ́ ṣe fún tí yóò wà gbà lẹ́yìn tẹ̀ pé jókòó tí yóò gbà kí Allah ní kọ́ ṣe fún. Well, so there are so many. Sherry, fásitì. Dádì ẹ sọ̀rọ̀ ẹ má gbàgbà jẹ́ sí wa. Ẹ má pè mí dádì bàbá kọ́ ni mo jẹ́ sí yín. No bàbá kọ́ no. Age mi contemporaries ni wa ẹ mọ age mi èmi náà mọ age yín. So ẹ má wulẹ̀ ẹ̀ mi bàbá yín mi jẹ́ bàbá ọ. No I'm a young guy. Ẹ tó lóun ṣe Islam mọ̀ kí ni ìdájọ́ ẹ sà. Ẹ tó bá lóun ṣe Islam mọ̀ ó depend lórí kí ni nǹkan tó mú wọ́n má béèrè question lórí wọ́n ti bí bíbí olóhùn ṣe kí ni ìdájọ́ ẹ sà. Wọ́n máa béèrè so many things lọ́wọ́ ẹ̀. MSL tẹ̀síwájú mo ti ṣetán pẹ̀lú. This time no ẹ jẹ́ kí mi ẹjọ́ hold on sir ẹjọ́ you need to answer that question ẹjọ́ Mr. Blue Crescent. inú nǹkan tó fẹ́ ká ó máa padà jáde ìyá wa yẹ kí wọ́n. ok ẹ ká gbé ibi tó ti ní kan pa ẹni tó bá fi Islam lẹ̀ ká gbé jáde. ẹjọ kẹ tó gbé mo fẹ́ sáré béèrè lọ́wọ́ àfàì. ètò láyé má wọrí ẹ ká ṣàtúrú pẹ̀lú ẹ máa béèrè yín sìn so baba Blue ẹ tán mic baba Blue ẹ tán mic ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú ni wọ́n ti parọ́ fáwọn èèyàn gan sẹ́rí tẹ́yìn bá fẹ́ debate intellectually ṣe ń gbọ́ mi o. ẹ bá wa kakínní sá. èmi ò rí ká ẹ máa fún mi ní chapter. ó yá ẹ tẹ sí Google lọ́dọ̀ yín sá sunna nisai 4059 4059 sunna nisai. ok suratu nisai. no mi ní suratu nisai àdìtì ẹ̀ fún yín sá mo ṣe máa fún yín Qur'an sunna and nisai 4059. Okay, nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ni pé inú Qur'an ló wà pé wọ́n ní kan. a máa fún yín Qur'an bàbá yẹn ṣe ń ṣe báyìí náà. ẹ kọ́kọ́ mú Qur'an yẹn. ká jọ explain fúnra wa ẹ kàn lè mú àdìs ṣẹ́rí lórí discussion yìí lórí platform ẹ kàn lè mú àdìs kan wá. ẹ kàn lè mú àdìs kan wá kẹ́ẹ̀kan ju àdìs kan sẹ́nìkan pé kó kà á because there are so many àdìs. ẹ ṣí Qur'an yín sí suratu nisa verse 89. suratu nisa verse 89. all right ẹni sùúrù nisa verse 89.
Verse 89. ó fi lè mú èèyàn kan pé ẹni tó pe kírísítẹ́nì ní muslim ẹ̀wọ̀n pé kò easy wọ́n ti deep gan-an kínní yẹn. kí lẹ mí pé mò ń sọ̀rọ̀ nípa monotheism fún yín. ẹ mú àyà jáde ẹ̀gbọ́n mi tẹ́yẹ̀ bá jẹ́ christian tó bá jẹ́. ẹ mú àyà yẹn jáde mo ti explain fún yín monotheism has to do with Abrahamic faith. Exactly. Ṣé Christianity ò kì í ṣe Abrahamic faith? Allah is different from Jesus, sir. No. Kí ni Jesus ń pè? Ta ni Jesus ń pè? Ẹjọ́ ta ni Jesus? Mo fọlọ́ bàbá ẹ dáhùn question yẹn. Ẹ dáhùn question yẹn. Ta ni Jesus ń pè? Ẹ jẹ́ kí wá béèrè kíní lọ́wọ́. No. Ẹjọ́ ẹ má jẹ́. Calm down. No, ta ni Jesus ń ké pè? Ẹ káyà wá ṣe. No. Ẹ kọ́kọ́ dá mo ti ń wá ẹ ka kíní ta gbé sójú screen. Tí bá gbàgbọ́ nínú pátá mi nìkan tó fi pátá dì mí ni mo gbà fún ẹ sọ lẹ́ẹ̀kan ẹni pé Jésù yàtọ̀ sí Allah. No, mo máa ka ṣe ìrọ̀sùn ni. Ẹ sì fi yẹn lé a máa padà síbẹ̀. Ẹ má jẹ́ ká fi sílẹ̀. No, ẹ ti ń confuse àwọn èèyàn jù. Ta ló ń confuse àwọn èèyàn ẹ ka Qur'an ta gbé síbẹ̀ fún yín. Ẹ ní láti máa stop láti máa mute mi. Ẹ má mo máa mute yín nǹkan tá a bá ní kẹ́ ẹ máa ẹ̀yin lẹ́ni program ẹ̀yin lẹ́ni fún àwọn èèyàn láyè láti express mind wọn ẹ̀yin lẹ́ni platform yìí ẹ fún àwọn èèyàn ní chance láti explain mi ò ṣe yọnu but mo fẹ́ clarify nǹkan fún àwọn èèyàn. Oh my gosh, keep quiet, please. Please, we have to all need that to turn volume down. Calm down. And you know, madam, mommy, whatever, you know that's rude. Keep quiet to someone that you don't even know. You think you're not being rude? Look at all the yapping you've been doing. You think you're not being rude? I'm not yapping. How many times have you interrupt the host? But I'm sorry, don't need that muting. You think that's not rude? All right, you keep calling yourself an intellectual person, but you're not listening. You're not very good at listening at all. All right, let me listen. Let's calm down and bring it down to a level, please. Thank you, mommy. Can I speak now? Marketplace. We're not in the market, please. Can I speak now, please? No, before this one, I need to say something. In Qatar, clarify lẹ́ẹ̀kan yẹn. Tí clarify it. Nǹkan tẹ́ ń sọ fún wa ni pé. Mo ti gbọ́ yín. No, there are 1,000. A ti ń jẹ́ nǹkan ibi tá a wà lórí ẹ̀ ni pé ẹ sọ wípé èdè lásán ni Allah àti Ọlọ́run Olódùmarè òun la fẹ́ yànnà náà fún yín wọ́n dẹ̀ ti bí yín wípé ẹni tó bá ń ṣe àṣà àti ṣe ẹ̀ tó ń bọ ṣàngólẹ̀ tó wá náà wọn ò bọ́mọ́ ṣé Ọlọ́run Olódùmarè nìkan pa ẹni kò sí ọ̀hún nìkan pa wọ́n dẹ̀ bí ẹni tó bá fi Islam lẹ̀ tó náà wọn ò ṣe mọ́ ṣé wọ́n nìkan pa ẹ sọ pé wọ́n nìkan bá sọ̀rọ̀ a dẹ̀ gbé Qur'an wá fún yín kẹ́ẹ̀ka ẹ sì fi yẹn lẹ̀ a fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Allah kò ń ṣe Jésù Allah kò ń ṣe Yahweh ẹ ká kí ní ìkẹ́ ẹ̀tàn máìkì yín kẹ́ẹ̀ká tẹ́ bá sì mọ̀ pé ẹ̀ká máa drop yín ẹ ti ń waste time wájú náà. Ẹni sọ̀rọ̀ sẹ́rí ẹ̀yin tí n bá ti ka 89 tán ṣe ẹjọ́ ẹ máa jẹ́ ká ka 90 mọ́ ṣó wà òkè bẹ́ẹ̀. Ẹ bá ní bẹ́ẹ̀ ka 91 exception ló wà 90 àti ka gbogbo ẹ̀ ó yẹ ká 89 ká gbọ́n nǹkan tó wà ń bẹ ṣe. Exactly. So 90 sọ pé they wish you disbelieve as they disbelieve so you will be like them, right? So do not take them as allies until they emigrate in the way of God. But if they turn away, then seize them and kill them wherever you find them, and do not take from among them an ally or a helper. Ẹ kì í bá yín gbé ó yẹ bá ẹ tún nǹkan tẹ̀ ká yẹn kí n lè gbé 90 wá. Ẹ gbé 90 ṣe bọ́ ẹ tún ní Yorùbá kí n gbé 90 wá. Ẹ tún ní Yorùbá sá ẹ tún ní Yorùbá. Okay. Nǹkan tí Ọlọ́run bá ń sọ ń bẹ̀ ni pé Allah. Nǹkan tí Ọlọ́run bá Allah ń sọ ń bẹ̀ ni pé they wish you would disbelieve. Wọ́n ní èrò wípé wàá ṣe aláìnígbàgbọ́ bí àwọn ṣe aláìnígbàgbọ́. So wàá jẹ́ bí wàá lè di nǹkan kan náà pẹ̀lú wọn. So má mú wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ títí tí wọ́n fi tẹ̀lé ẹ ní ojú ọ̀nà Ọlọ́run bá Allah. Ṣùgbọ́n tí wọ́n bá yapa ẹ̀yìn dẹ̀ mú wọn kó o dẹ̀ pa wọ́n níbikíbi tó bá ti rí wọn kó o dẹ̀ má mú wọn and do not take them from among them. Má mú láàrin wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Ṣé ti gba 89 yẹn ẹja mo ní ẹ máa jẹ́ kí n ka 90 àbí. Mo fẹ́ bá yín gbé 90 síbẹ̀. Ẹ ṣe 90 rẹ̀. Mo ti gbé 90 síbẹ̀. Okay, so be 90 left. Okay, if they withdraw from you, do not fight you and offer peace, then I give you no way. Aha, ẹ ṣe gan. Ṣẹ́rí 90 yẹn sọ pé 90 sọ pé if they withdraw from you, do not fight. Ó dà bọ́tọ̀ ní 4 verse 90. Ní 90 10 ká wọ́n ti bá yín sí ìwé that's 4 verse 90. This is Qur'an chapter 4 verse 90 ni mo ń ká yìí náà. Ó yá. Wojú fóònù yín wọ́n ti bá yín sí ìbá. Bóyọ́tọ̀ ní táwọn ká lọ́dọ̀ wọn. Qur'an chapter 4 verse 90 ṣebí mi mo ká 89. Ẹ wojú fóònù ń bí sá wọ́n ti bá yín gbé sí wọ́n ti gbé sí ń bí sá. Literally hearing from the room. Okay. It's on the screen. Àti bá yín gbé sójú screen bí. Ẹ wojú fóònù yín sá.
Ohun náà ni. So náà ni. Just from the beginning. You can read from there. Èmi ò wá rí kan. Ó dàbí ẹ̀ka láti bẹ̀rẹ̀ ẹ ṣe. That's the last one. Okay, mi rí kan. Ó dá ẹ̀ka lọ́dọ̀ yín kẹ́kẹ́ wá kà láti bẹ̀rẹ̀ tó dà ń pa àárín rẹ̀ ti mú. Except òun ni ó ti bẹ̀rẹ̀. Àyàfi àwọn tí. Ẹni tó wọ́n mi. Inú mi ti ẹ̀dùn bá ṣe ń ránṣẹ́ báyìí tá a pariwo mọ́ra wa báyìí. Àyàfi ẹgbẹ́ ìfọ̀ àyàfi sí àyàfi àwọn tí ó yá ẹgbẹ́. Okay. Settle. Àyàfi àwọn tẹ́jọ ládéhùn nínú. Okay, except those who are allies of a people you are bound with in a treaty, okay, or those whose hearts wholeheartedly opposed to fighting either you or their own people. If Allah had willed, He would have empowered them to fight you. So if they refrain from fighting you and offer you peace, then Allah does not permit you to harm them. Oh yeah, true. Ẹ ṣe gbogbo wa náà la gbóyìnbó, so bí wọ́n ṣe nǹkan tí Ọlọ́run bá aláǹsọ ń bá ní pé bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí 89 tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, ó wá ní pé àyàfi àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ láàrin wọn. tó kí ni 89 sọ 90 ní 10 yẹn, kí ni 89 sọ. ṣe bí a ti 290 náà. 90 sọ pé mo ti 289 náà. 89 yẹn kẹ́kẹ́ lè explain yẹn fẹ́ explain ní báyìí. mo ti explain 89 already, ṣe bí 90 lẹ́ni ká lọ sí. ẹ má wọrí máa explain fún ìtúkẹ̀dá jẹ́ kí n ṣe ẹni kí n tú eléyà bí. ṣe bẹ́ẹ̀ ni kí n tú eléyà exactly. ẹni àyàfi àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ nínú wọn, tàbí àwọn tó jẹ́ pé ẹ ti ní agreement, ẹ ti ní treaty, like ẹ ti sign agreement pé ẹni bára yín jà for maybe 1 month, 2 months or 3 months or 6 months or whatever. Àwọn tẹ́ bá ti ní agreement bẹ́ẹ̀ yẹn, or those who would actually oppose to fight, àbáwọn tí wọ́n withdraw tán láwọn ò ní bá ẹjà pé àwọn ò ní bẹ́jà, either you or tán láwọn ò ní bá wọ àníbíjà, àbí àwọn èèyàn wọn tí wọ́n ti gbà fún Ọlọ́run Ọba. Tọ́lọ́run Ọba bá fẹ́ ó ṣe jáde. Thank you. Okay, so or those who come to you with heart, àtàbáwọn tó bá wá sọ́dọ̀ rẹ tí wọ́n dẹ̀ sọ pé àwọn ò ní bá ẹjà, àbí tí wọ́n dẹ̀ láwọn ò ní bá àwọn èèyàn wọn jà tí wọ́n ti wà pẹ̀lú ẹ, tí àwọn tó ti gbà fún Ọlọ́run Allah nígbà yẹn. Tọ́lọ́run bá wù tó bá wọ Ọlọ́run Allah, ó máa fún wọn ní agbára. You are giving them power over. Tó bá wọ Ọlọ́run Ọba Allah ni ó máa fún wọn ní agbára lórí ẹ, and wọ́n ó sì bá ẹjà. So tí wọ́n bá withdraw, tí wọ́n sọ pé àwọn ò ní bá ẹjà, má bá wọn jà o, kò dẹ̀ fún wọn ní àlàáfíà. Then lẹ́yìn ìgbà náà, Allah has not made for you a way again. Ọlọ́run Ọba ò fún ẹ láàyè láti bá wọn jà. Ṣẹ́rí mo ti ṣẹ́rí fast tense ó yé mi dáadáa kélékélé. Inú mi dẹ́gbàá tẹ́lẹ̀ Mr. Blue, ẹ ṣe sir, Mr. Blue. Ẹ jẹ́ kí n ṣe tẹ̀sí rẹ̀ fún yín, ẹ jẹ́ kí n ṣe tẹ̀sí rẹ̀ fún yín. Ṣé bẹ́ẹ̀ bèrè question ni, ẹ jẹ́ kí n ṣe tẹ̀sí rẹ̀. Ẹni ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kàǹkan láti 89. Ẹ jẹ́ kí n ṣe tẹ̀sí rẹ̀. No, history mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ni, mo kàn fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ni. Okay sir. Ẹ ṣe, so wọ́n ní àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ wọn àbí àwọn tí wọ́n jọ ládéhùn kọ́ máa pa àwọn, ṣe bí bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. So àwọn tí wọ́n wá ń ṣe ọ̀rẹ́ wọn tó bá ti lọ́wọ́n ṣe ìsìlámù mọ́, kí ni wọ́n ní kó ṣe fún wọn? Ẹ ṣe. Wọ́n tó bá fẹ́ bá wọn jà, wọ́n ní kàn bá wọn jà. Ó ti náà dáàdi ẹ máa pa wọn ní 89 yes, kàn pa wọn ní 89 yes. Ẹni sùúrù ní 89. No, ẹni sùúrù máa yẹ gbogbo wa tàjọ wà. Bẹ́ẹ̀ ni 89 ní fast 89. Ẹ máa gbọ́. Àwọn tí ó jọ ọ̀rẹ́ yín àtàwọn tẹjọ ládéhùn, wọ́n ní kó má bá wọn jà, kó má pa wọn yẹn, ṣé bẹ́ẹ̀ ni sà? Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. So àwọn tí ó wà ń ṣe ọ̀rẹ́ wọn tó ti ní ìwọ̀n ṣe ìsìlámù mọ́, kí ni wọ́n ní kó ṣe fún wọn? Wọ́n sọ pé wọ́n ṣe ìsìlámù mọ́ bí o, ó ní kàn pa wọn ní. No, ní 89 ó ní kàn bá wọn jà ní, kàn pa wọn. ìsìlámù mọ́ tí wọ́n kì í ṣọ̀rẹ́ wọn, kí ni kó ṣe fún wọn? Kàn pa wọn ní. Kí ni ó sọ sà? Ó ní kàn pa wọn ní. Ó ní kàn pa wọn. Láti bẹ̀rẹ̀ táwa sọ fún yín pé ẹni tó bá lóun ṣe ìsìlámù mọ́, wọ́n ní kó pa wọn, kí wọ́n lè wá jà fún sà. Inú mi dùn gan, and mo fẹ́ kẹ́ fún mi ní one king explain. Ṣé rí gbogbo fásitì kọ̀ọ̀kan nínú Qur'an? Fún yín time kí wá lẹ̀ ń jà fún sà. Ṣé rí gbogbo fásitì kọ̀ọ̀kan ẹ gbọ́ mi, ẹ farabalẹ̀. Ṣé bóyá kí n hold on kẹ́ sọ ti yín tán, kẹ́mi tó sọ̀rọ̀, mi fẹ́ ká máa argue. Ṣé kí n sọ̀rọ̀ ń sìn àbí? Ṣé kí n sọ̀rọ̀ ń sìn àbí? Ẹ ṣe now ṣe rí gbogbo fásitì kọ̀ọ̀kan nínú Quran ló ní history tó bá kẹ̀ bí eléyìí tí mo tún sún yín lẹ́ẹ̀kan yẹn chapter 85 yẹn bó ṣe ní history tiẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìn náà ní history tiẹ̀. Kí ni history tó wà behind eléyìí ni pé
wọ́n ti anabi prophet anabi Muhammad sallam ọmọ Mọ́kà ni ṣẹgẹtì bẹyẹn wọ́n ti lé kúrò ní Mọ́kà ńgbà tó lóun ọba wọn sin ẹ̀sìn ẹbọ wọn. ẹ má bínú bá ṣe máa ń ṣe ń sí bí lélẹ̀ ẹ lè sọ fún wa lórí ẹ lè ní kọ́ bá yín gbé jáde ẹ má kàn fún ẹ lè google rí síbi kò sí pé lórí no kò ń sọ̀rọ̀ mo tẹ́ rí fásitì kọ̀ọ̀kan ló ní history kọ. ẹ lè bá wọn gbé tẹ̀sí jáde tẹ̀sí 89. ẹ lè gbé tẹ̀sí rẹ̀ jáde èmi náà dẹ̀ lè gbé bá mi. ṣe rí bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Yes sir. ẹ lè jẹ́ ká kọ́ mọ̀ lára yín bẹ́ẹ̀ dẹ̀lẹ́ inú ò ní kọ́ mọ̀ lára wa. ìmọ̀ òpin síbì kan ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jọ ṣé ọ̀rọ̀ ọ̀mọ̀lẹ́ wa ń ṣe báyìí. ọ̀rà ẹ̀ka tí wọ́n gbé jáde nínú torí mi ní ìbéèrè kan fún ilé ta ẹ̀ka wọ́n gbé jáde. mi ò rí kíní kan dáadáa. ojú yìí gbé. Erika. No, ẹni sọ̀rọ̀ mo ti ní ká mo ti ń gbé jáde lórí kọ̀ǹpútà mi fẹ́ gbé jáde lórí kan. Verse 89. 90. aláwa ìfún kí yín o ancestor mo kí n gbélé ètò láyé àwọn adélékè. Chairman ẹ ra sà ẹ káàbọ̀ sà. Sherry, ṣé ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi sir? All right, so èmi ò rí ka níbẹ̀ yẹn but mo ọ̀rọ̀ àbẹ̀ pé the same thing ni pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí tèmi rí bíbá lọ́dọ̀ tí. ṣé mi lè ṣe àlèbá yín kà á sà ṣe àlèbá yín kà. ẹ lè ká ẹ kà jáde. ok ẹ ṣe ms ẹjẹ àjọ kà táláwà ìfipá wà ń bẹ. ṣé kí n máa kà. ó yà ẹni tó bá wà ó yà tẹ bá wà ń bẹ ancestor. Okay, this is the long that you should disbelieve in Tafsir Ibn Abbas, Quran chapter 4, verse 89. The long that you should disbelieve in Muhammad and the Quran. Wọ́n fẹ́ kó ṣe ìgbàgbọ́ nínú Muhammadu àti Qur'ani. Even as they disbelieve. Bó ti jẹ́ pé wọ́n ṣe ìgbàgbọ́. That ye may be upon a level with them in following idolatry. Wọ́n wá fẹ́ kẹjọ wà nínú bákan náà nínú bí wọ́n ṣe ń ṣe wọ́n ń bọ́ ṣe gidi. So choose not friends from them. Allah ní ẹ má ṣe yan ọ̀rẹ́ lára wọn wà láti Muhammadu. In religion or for seeking assistance and backing. Nínú ẹ̀sìn tí wọ́n bá ń ṣe àbí fún ìrànlọ́wọ́ àbí fún alátìlẹ́yìn. Till they forsake their homes. Títí wọ́n fi máa sá kúrò nílé wọn tí wọ́n fi gbogbo wọn lẹ̀. Until they believe again and migrate in the way of Allah. Tí wọ́n á fi wá di Muslim tí wọ́n á padà sójú ọ̀nà Islam tí wọ́n á máa. In obedience of Allah. Wọ́n á máa gbọ́ràn sálà lẹ́nu wọ́n á gbọ́ràn sálà lẹ́nu. But if they turn back from faith and migration. Ibi tá lọ́gán rẹ̀ tí wọ́n bá yí padà báwọn wá ṣe Islam mọ̀. Then take them as prisoners. And unalive them wherever you and unalive them wherever you find them. In the sacred precincts or anywhere else. And choose no friend in religion or for seeking assistance and backing. Ẹ má bá wọn ṣọ̀rẹ́ o, ẹ dẹ̀ má ṣe alátìlẹ́yìn fún wọn. Ẹ lè jẹ́ kó sọ̀rọ̀ báyìí. Bàbá ẹ lè gbóhùn sókè sà. Ẹ ṣé gan, inú mi dùn pẹ̀lú mo rí pé nǹkan tí the same thing tí chapter verses 89 àti 90 yẹn sọ òun náà lélẹ́yìn náà sọ kò ságúnmọ̀ kankan lórí ẹ̀ but ṣẹ́yìn rí mi báyìí ṣẹ́yìn rí nǹkan tí mo Google lélẹ́yìn o so ṣẹ́yìn rí mi. History of Surah Nisa verse 89 to 90 Ọlọ́run ṣeun internet ti di ọ̀rẹ́ gbogbo wa. Now, because èmi máa like láti ṣe research dáadáa so ẹ wo kí ni bàbá yìí kí lẹ sọ. A ti fún yín máìkì ẹ òkùtọ̀ nìkan tẹ́ ń sọ ẹ àwọn èèyàn kò dátà ẹ ká tó fẹ́ ká. Alright. No, mo ṣe tafsir fún yín ni. Now, ẹ lè ṣe tafsir fún wa wá sí ká tafsir náà. Ọ̀dà ẹ má bínú, alright, ẹ má bínú. Verses 89 and 90 of the Holy Quran was referring to the hypocrites among Muslims. Àwọn tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa tí Quran sọ̀rọ̀ nípa wọn yìí, wọ́n ti jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀.
nígbà tí wọ́n lọ bóyá kí n ka ilé kó tiẹ̀ fi lè kí n má wulẹ̀ rojọ́ jù kọ́ máa pé mo tún rojọ́ jù. Verses 89 and 90 of Surah An-Nisa, Quran 4, verse 89 to 90 were revealed in Medina, likely around the time of the Battle of Uhud or the Battle of Trench, a period when Muslim community in Medina was facing significant existential threat from multiple sides. So you get when these verses function as a policy directive regarding the treatment of the hypocrites, those who outwardly profess Islam, but secretly supported the enemies. So you get me, and neutral parties. So historical context. About the internal enemy after the Hijrah, the Prophet ﷺ established a state in Medina. Some Arab tribe and individual particular from tribes like Asad, Giftan, or some in Mecca who profess Islam. I want to work with and be Muhammad in Islam. Well, so when return to their tribe, will act wants to be spy. Look at this word. They will act as spy or support the pagans against the Muslims. Confusion over treatment. Initially, some Muslims in Medina were divided on how to treat these people. Sincerely, they were formally claimed to be Muslims. So get me. One parọ́ lójú ẹnu pé Mùsùlùmí làwọn kan argue of against fighting them. Wọ́n ṣáà discuss láàrin ara wọn. So nígbà tí so that is the reason àwọn yẹn ni Ọlọ́run bá ń sọ nínú verses méjèèjì. Okay, ẹ ṣe sá dáàbì nínú òfin ṣẹ̀ríà lè ní sìn tó bá fi Islam lẹ̀ kí ló máa ṣe fún nínú òfin ṣẹ̀ríà. Nínú òfin ṣẹ̀ríà. Bẹ́ẹ̀ni inú mi dùn pé ní Google ti di ó ti máa yé rọrùn. Nínú òfin ṣẹ̀ríà tó bá fi Islam lẹ̀ kí ni ìdájọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ Mr. Blue Crescent ṣe lè lọ sí ibi search bar yín. Kí ni kí n ṣe mẹ́? Ẹ type in apostasy Islam QA. Sẹ́rí ẹ jẹ́ kí èmi náà ní questions èmi náà láwọn questions fún yín o. No ṣàgbẹ́ mo ti answer question yín dáadáa lẹ́nìí. Èmi náà ní question fún yín. Mo ní question fún yín. Gbogbo àwọn nǹkan tá a bí yín ẹ kàn waste time wa ni ẹjọ́ yẹn address. Òótọ́ ọ̀rọ̀ ni mo ti Google ẹ̀ lò. Òótọ́ ọ̀rọ̀ kọ́lẹ̀ sọ bàbá yìí address ti pọ̀ ju lẹ́tà lọ. Tá a bá ti báyọ̀ sọ́ra di béèrè question ṣókí ni wọ́n ní kẹ́ ẹ tẹ̀ nǹkan sí Google ẹ̀ tẹ̀ sí. Kí ni simple now? I kàn waste time wa. Ẹ type in now. Mo kàn dákẹ́ látẹ̀kan ni because èmi ò lè ní sùúrù tó olówó Èkó and MSBABA because the constant interjection, the ad-libbing, I'm too excited. Ẹ jẹ́ bá wa type in apostasy Islam QA. Àgbé síta. Sẹ́rí ẹ̀yin nìkan kọ́lẹ̀ máa bẹ̀ àní ẹ ti béèrè you've asked enough question jẹ́ kí èmi náà béèrè question lọ́wọ́ yín náà ẹ jẹ́ n béèrè question. Àti ìparí ilé ẹ̀ tí fún wa ní answer. Ẹ̀ tí fún wa ní answer. Ẹni sùúrù. We spend so many hours here. Ẹjọ́ Mr. We spend so many hours here. Jẹ́ kí èmi náà béèrè question lọ́wọ́ Okay, if yín you náà. can't do it, I will do it. No problem. You can mute. You can mute. Aláwọ̀ ẹ̀fẹ̀ gbéjáde lọ́dọ̀ yẹn tó fi Islam. Ẹ jẹ́ gbéjáde. No problem. Why am I begging? No problem. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa power tap ẹ bá wa gbé dé 1 million lọ́wọ́ kan. Ẹ jẹ́ ká máa power tap ẹ jọ̀ọ́. Ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká tó share ká tó share bá ṣe share láti bẹ̀rẹ̀ ká tó repost. Ẹ jọ̀ọ́. Ẹ má bínú ṣé bí èèyàn ṣe ń kọ́ wọ́n ti lọ gbé kíní wa mọ́mí ọ̀fọ́kùnfà ti lọ gbé wa bí èèyàn ṣe ń kọ́ Islam yẹn wọ́n máa ń kọ́ àlùpàídà àbí ẹgbẹ́ pé irọ́ mọ́ ni. Ok wọ́n ti gbé dé o. Okay, olówó Èkó ẹ jẹ́ agbóhùn sókè. Only the punishment for apostasy in Islam. Ìdájọ́ fún ẹni tó bá fi Islam lẹ̀ àbúbú Muhammadu àbúrò fi Islam lẹ̀ àbúrò sọ̀rọ̀ rádaràdà nípa Islam. The apostate is not to be put to death immediately after he falls into apostasy. Wọ́n ní kò ń ṣe pé wọ́n máa pa ẹni yẹn lójú ẹsẹ̀ o lẹ́yìn tó ti fi Islam lẹ̀. Especially if his apostasy happened because of some doubts that arose. Wọ́n ní pé tó wá jẹ́ pé bó ṣe fi Islam lẹ̀ ó ṣẹlẹ̀ tó pé wọ́n á ní iyèméjì sí ìṣẹ̀lẹ̀ yẹn. Rather, he should be asked to repent. Wọ́n ní wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ pé kó yí padà wọ́n á sọ fún pé yí padà. And he should be offered the opportunity to return to Islam and resolve his doubts. Wọ́n máa fún ní ààyè fúngbà díẹ̀ kó fi padà sínú Islam kó dẹ̀ gba ṣáádà padà. If he has any doubts. Tó bá ṣe iyèméjì. Then, if he persists in his apostasy after that. Tó bá lóhùn ọgbà tó fárígá tó fi orí kunkun. He is to be put to death. Wọ́n ní kí wọ́n mú ọ̀bẹ kó gé orí ẹ̀ pẹ̀lú dàbí kó yìnbọn fún ní online kó yìnbọn fún. Ibn Qudama said in a book, I think the book is called Al-Mughni, 9:18. Only Ibn Qudama gbé wa débẹ̀ nínú Al-Mughni 9:18. The apostate should not be put to death until he's been asked to repent 3 times. Ẹni tó fi Islam lé wọn nípa lójú ẹsẹ̀ àyàfi tí wọ́n bá sọ fún lẹ́ẹ̀mẹ́ta kó yí padà. This is the view of the majority of scholars. Eléyìí ni ojú àti ibi gbogbo àwọn
àgbààgbà nínú Islam tí wọ́n panupọ̀ sí. Including Umar, Ali, Atta, Al-Nak, Malwi, Al-Thawri, Al-Awza, Ishaq, and others. Gbogbo àwọn orúkọ tẹ́ gbọ́ yẹn àpanupọ̀ wọn. Because apostasy comes about because of doubt. Torí nípa ẹni tó fi Islam lẹ̀ ó wá tó máa jẹ́ kó máa ṣe iyèméjì. And cannot be dispelled in an instant. Kò dẹ̀ ní jẹ́ pé tó bá yí ṣẹlẹ̀ tán lójú ẹsẹ̀ ló máa ṣe dájọ́. Time should be allowed for the person to rethink the matter. Wọ́n gbọ́dọ̀ fún ẹni náà ní ààyè ìgbà díẹ̀ kó fi lè tún ṣé kó fẹ́ ṣe Islam mọ́ kó tún rò dáadáa. And the best length of time is 3 days. Ààyè tí wọ́n máa fún tó dájú ní ọjọ́ mẹ́ta. The authentic Sunnah indicates that it is essential to put the apostate to death. Gbogbo ìwé Islam tó jiná tó jẹ́ pé kò ń ṣe ayédèrú ìwé tó jiná ìwé Muslim onípẹ̀yìn tó bá ti fi Islam lẹ̀ kó bẹ́ orí ẹ̀ kó pa nípa àyà. Sahih al-Bukhari 6922 narrated that Ibn Abbas said, Sahih Bukhari 6922 ṣàlàyé pé Ibn Abbas gbé wa débẹ̀ pé. The messenger of Allah said, whoever changes his religion, put him to death. Muhammadu ní ẹnikẹ́ni tó bá ti fẹ̀sìn Islam lẹ̀ ó ní kí wọ́n bẹ́ orí ẹ̀ sí di #Faqtuluhu. Faqtuluhum pa wọ́n. So ṣe ní kí bàbá tán máì ṣe rí kinní yìí ó simple gan tá bá béèrè question torí ẹ̀ mo máa ń béèrè question gbà mí ó máa kinní ẹni tó bá fi Islam múlẹ̀ kí náà ní kàn ṣe kàn pa wọn ní kàn pa o àdé fún lẹ́rìí wàdé rí wọn kàn waste time wa ẹ̀ẹ̀kan yẹn Qur'an àwọn ẹni tí Qur'an pé mùsùlùmí ṣé mùsùlùmí ni wọn kì í ṣe mùsùlùmí o àdé wọnú verse àdé mú jáde ẹ̀hún ní kìrìsìtẹ́nì mùsùlùmí kan ẹ wo ṣe àṣìfẹ́ continue pẹ̀lú bàbá ìdúrà náwọn ṣe kì í sálẹ̀ ẹjọ bí wọn ní béèrè ẹjọ. ó ìbéèrè tẹ́fẹ́ béèrè lọ́wọ́ ẹni yìí mi rò pé ó máa lè dání lóhun ètò láyé bí wọ́n sọ́tún máa lọ́hùn tí èèyàn tó pé kìrìsìtẹ́nì tó ní mùsùlùmí ò ní kìrìsìtẹ́nì tó náà tó gbàgbọ́ ní Jésù ó ní mùsùlùmí ni wọ́n ìmú ìrúrú àwọn èèyàn báyìí rí o. sọ́dọ̀ ẹlòmíì gbà yẹn. Wọ́n ti ṣetán ẹjẹ́ kó dáhùn wọ́n ti ṣetán. Ẹ jẹ́ ká have a few more minutes àbí 2 minutes coffee round up. Èmi fẹ́ béèrè question mi mo sì ní question tí mo fẹ́ béèrè torí Ọlọ́run. A ní láti conclude lórí eléyìí kí ni punishment ẹni tó bá fi Islam lẹ̀. Ẹ jẹ́ kí n béèrè question ẹ jọ̀ọ́ no ẹ jẹ́ conclude eléyìí first. Kí ni àwa Yorùbá ń sìn kí Ògún tó dé Blue Crescent ẹ jẹ́ summarize ẹ jẹ́ conclude. Kí ni Yorùbá kí ni ẹ̀sìn Odùduwà? Kí ni ẹ̀sìn Odùduwà? You know what? Thank you for coming, sir. Like you call yourself an intellect, but ẹ wo bẹ́ ṣe behave. Mo lè clip live kẹ́ ẹ wo bẹ́ ṣe behave all throughout. Constant interjection, constant not letting the whole speak. My post one refund. And you call yourself an intellect. How does an intellect believe a man flew to the moon and split it in half? CEO. Ẹ káalẹ́ sà. Ẹ ṣeun. Kí náà ń pè ní Islam? Mi ò wá ṣe wá sí ṣe get mo dẹ̀ ṣe wá kọ́tẹ́ àyàn jùlẹ̀ mi kọ́ fi wá sọ sórí àwọn ọmọ ìyá mi Yorùbá ló wà. Kí ni wọ́n ń pè ní Islam? You are a Muslim. A dẹ̀ free láti béèrè lọ́wọ́ yín once tẹ́tí wá sókè. Kí náà ń pè ní Islam? Èmi náà free láti béèrè. Kò sí kọ́tí fẹ́ sọ́nbí tí wọ́n ti sọ́nbí báyìí látàtàrọ̀. Èmi kọ́ fi àgbẹ̀. Bàbá mi nígbà tẹ́ mọ̀ wípé àwọn tó ń gòkè tẹ́lẹ̀ ẹgbọ́ mi nígbà tẹ́ mọ̀ pé àwọn tó ń gòkè tẹ́lẹ̀ wọ́n ní ọpọlọ dáadáa ju tọ̀dọ̀ tí ń lọ kò sí tẹ́ tó fẹ́ sọmọ tán tí ì sọ ẹ ní láti wá sókè. Nǹkan tèmi kọ́ ni kémi wá mo rí kẹ́ni kankan sọ látàtàrọ̀ pọ̀ tí mo fẹ́ sọ yìí ó mú Yorùbá jọ ní gbogbo wa bí it Muslim Christian àwọn Muslim yẹn lè ní pé wọ́n níwà tí wọ́n lọ́wọ́ àbí kọ̀ọ̀kan àbí kejì mi ò jiyàn mi ò argue pẹ̀lú yín mi ò wá ìbá láti wá debate àwọn tó kọ̀ jẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ tèmi ni mo kò wá bá sọ̀rọ̀ pé ìmá ṣe ẹ̀tanú gbogbo oríṣiríṣi nǹkan ẹ̀ pẹ̀lú àwọn tó gbé bí Mùsùlùmí àmọ́ àwọn tó gbẹ̀sìn sódì àmọ́ àwọn tó níbẹ̀rù Ọlọ́run ṣe get. Àwọn tẹ́ ni wọ́n gba ẹ̀sìn sódì yẹn ṣé kíní yẹn wà nù Kùránì àbí ò sí ń tán ṣe. Ìtẹ́ ni wọ́n gba ẹ̀sìn sódì yẹn ìtẹ́ ni wọ́n ṣe yẹn èmi lè sọ fún yín pé kò sí nínú Al-Qur'an. Kò sí nínú Al-Qur'an kò sí ìpànìyàn nínú Al-Qur'an pé ẹ pa wọ́n. Tó bá ní pé sẹ́rí Kùránì bẹ́yìn ṣe bù ó máa yàtọ̀ sí tó wà ń bẹ́ àbí ò sí. Ẹni tó bá mú mouse dání lọ́wọ́ ẹni tó ẹni sùúrù. Very simple question ni o ó wà ń bẹ́ àbí ò sí. Àwọn wo ló ní kó pa? Àwọn aláìgbàgbọ́. Kí ló ṣẹlẹ̀ tó fi ní kó pa wọ́n kí ló ń ṣe lọ́wọ́ gbẹ̀yìn tó fi ní kó pa wọ́n. Wọn ò ṣe nǹkan kan according to this our time. Tó bá já wà nílé tó bá gbógun ja ilẹ̀ Yorùbá ṣáà ò ní jà ká different ra wa ní sà. Bíi ti báwo ṣó wà nínú Kùránì níbi tó ti ní kó pa yẹn mo kò béèrè ní àgbẹ̀ tó bá gbógun ja wà nílẹ̀ Yorùbá tá máa dúró àwọn máa wò wọn bí dọ̀bọ̀ lọ́dún ẹni sùúrù níbi tó ti ní kó pa yẹn ṣé ó wà níbẹ̀ gangan wípé
tán bá ti ń bá yín jà ní kẹ́ bá wọn jà o pé yàtọ̀ sí pé gbogbo yóò mọ̀ sọ pé kọ́ńtọ̀ ẹ̀ lọ wọnú kinní kankan fi tù ṣé kí n gbé báàsì márùn ọ̀tọ̀ọ̀tọ̀ wá tí ò sí ń bẹ̀ pé tán bá bá yín jà tó kàn mú direct action wá pé ẹ lọ bá wọn pa wọn gbogbo kí tẹ́ bá ti bá wọn pa wọn. kọ́kọ́ lọ bá wọn kọ́ pa wọn àbí. tó wà ń bẹ̀. ìkè tí n bá wà obedient bá ní kẹ́ gbé wá ṣe máa obedient pẹ̀lú mi náà pé tèmi náà bá ní kẹ́ ṣe kankan. tọ́ba ní kí n ṣe kí ni ẹ dáhùn kẹ́ mọ́ káwọn dáhùn ṣe. tí bá wà obedient pẹ̀lú pé ó yá ẹ lọ gbé fàṣẹ wa tèmi náà ṣé iná máa wà obedient pẹ̀lú mi náà pé tí bá ní pé kẹ́yìn náà ṣe kankan ṣé iná wà obedient. kí ni ókè mo ti gbọ́ ṣé fásitì tán wà tá a lè kà ní gbọ́n ti gbọ́ yín ní tẹ́ bá ní ṣe tí ó bá ti kò ní yàtọ̀ sí tá à ń ṣe ṣá. kò ní yàtọ̀ sí nǹkan tá à ń ṣe bá a ṣe fẹ́ wá kò ní yàtọ̀ sí nǹkan tèmi náà fẹ́ sọ. Ọya ọya mo ń gbọ́ yín o. ẹ mú wa pẹ̀lú ẹ̀yin lẹ́nu pé ẹ bẹ́ lọ mú fásitì tó ti ń pààyàn wá. kẹ́ ẹ lè ka Arabic. ẹ mo lè ka Arabic. all right ó yẹ ṣí Suratul Baqarah ṣé Qur'an wà lọ́wọ́ yín. inú sì ti rúùmù wá so mi fẹ́ display. ẹ lọ gbé inú yàrá náà. ẹ mọ̀ ẹ lè display náà mo rí ten display látàárọ̀ náà so everybody ara lè rí kò tó wà níbẹ̀. all right Qur'an ok má fọ́ọ̀lù kùfà ṣẹ́ wa ń bẹ̀ mà. ìyá wa mọ́mí ọ̀fọ́ kùfà ó dà gbọ́n sí mẹ́ ẹ jẹ́ gbé mi sí bí screen náà kí n gbé jáde lọ́dọ̀ mi ọ̀hún sí mẹ́. ẹ wo bí MSBABA ṣe wà mẹ́rin sọ. ó dàbí pé wọ́n sí mẹ́ mọ́ọ̀dù wo ló wà ń sálẹ̀. hello kí lẹ wí. mo ń bọ̀ mi bá ń wí Mr. Adesina ní sùn. ètò ayé kí lẹ sọ. mo ẹgbẹ́ mi sí bí screen ó dàbí pé mọ́mí ọ̀fọ́ kùfà rò sí mẹ́. ok wọ́n ti sùn yẹn àmàdélé kéda. Mr. Adesina ẹ mú tùmáì kì í. ó yẹ ka Kùránì. CEO. just wait ẹ̀yin náà mú just wait. ó yá. ẹ má bìnrin ẹ mọ kó tó ṣẹlẹ̀ ẹ má yẹ ká máa fi kúrúkúrú bora lójú ẹ má yẹ ká ka Al-Qur'an ká má ka Lárúbáwá ẹ jájọ. ṣé Al-Qur'an wà ní kúrúkúrú báyìí. no àti mú ní kẹjá jọ ka English tó wà ń bẹ ní sà àwọn tó kù tó wà ń bẹ ẹni kò ṣogbọn lọ lórí kí sà. all right ó yá. yes sir. ẹ ti ọkọ and ó máa níbi kan tó ti bẹ̀rẹ̀ sà ẹ ká bọ́ sókè wọ́n ní and so segment yẹn tẹ́tẹ́ sókè ń bẹ̀rẹ̀ láti. ó yá and. eléyìí ò ṣá bẹ̀rẹ̀ láti and. yà ẹ lọ sókè ẹ máa lọ sókè lẹ́ẹ̀kan sí i ẹ má lọ sókè bí tí n fẹ́ lọ sí wà lókè. kí n lọ sókè bù. bẹ́ẹ̀ ni sà. kí n tún lọ sókè báyìí. yes sir. we really appreciate it. ọ̀tọ̀ ní tẹ́lẹ̀ yìí ń sọ o. no ọ̀tọ̀kọ́ ọjọ́ ń bọ̀ papọ̀ látòkè ni sà. ó yẹ dáhùn. ẹ mú kọ́ ṣe ẹ jẹ́ kí n mú láti bí and they ask you o Muhammad about the new moon they say their measurement of the time check them sir. ó yá. their measurement of time for ẹ bá mi sọ mẹ́yìn sí díẹ̀ sir. For the people and for Hajj, and it is not righteousness to enter houses from the back, but righteousness in who fear Allah and enter houses from their door and fear Allah you may succeed. Eba mi besoke. Cherry gbọ́tọ̀tọ̀ ni ó yá ibi tó ti wá sọ̀rọ̀ ogun lélẹ́yìn ó yẹ bẹ̀rẹ̀. Ó yá only fight in the way of Allah. Those who fight you. Àbí kò tó sọ mi ò yé wa ni sir. Fight in the way of Allah. Those who fight you. Oh, yeah. But you do not transgress. Ẹ gbọ́dọ̀ bínú àbísódì àwọn ọkọlá gbọ́dọ̀ tún fi caution sí jà tẹ̀tẹ̀ jà. Kò yẹ pé bí ẹ kò fi máa jà jákujáku. Tálámà mò ń bọ̀ ẹni sùúrù. Ẹni sùúrù. Tálámà ń caution. Ẹni tá a fún ní ọ̀dà àbí pé kó jà àbí. Ok ó yẹ continue. Ẹ bá mi sún sókè. Ẹ má lókè wọ̀dù ọ̀nà láìpẹ́ ní kẹ́lú. Ó sọ pé fight who those fight you. Ẹni ṣó ń lẹ̀ sẹ́. Níbi tí wọ́n bá yín jà wọ́n ẹ gbọ́dọ̀ bá wọn jà. Ẹ ṣá ní ṣó ń lẹ̀ náà. Ṣé bẹ́ẹ̀ wọ́n fọ́ yé wa? Ọ̀daràn ó yé wa ẹni ṣó. And kill them wherever you. Mo ní kẹ́ má lókè word mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà ní pé kẹ́ ẹ gbọ́ ẹ gbọ́ mo ní ẹ má lókè word on alive ní kẹ́lú. I'm so sorry. And all alive them when
whenever you overtake them and expel them for whenever they have expelled kẹ́lẹ́ wọn kúrò níbi tí wọ́n ti lé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ pé wọ́n ti lé àwọn mùsùlùmí jáde kúrò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní wọ́n fẹ́ tí wọ́n lé wọn wọ́n gbàyàwó wọn. ẹnì ṣó ń lẹ̀ṣẹ̀. ẹ jẹ́ kí n máa ṣàlàyé bọ̀ bí mo ṣe ń ka yẹn náà. èyí tí ò bá ti nínú báàsì yẹ má ti rò. kí má fi ṣe àbí. ẹnì ṣó ń lẹ̀. mo gbé pé better explanation ti yín náà ní kẹ́lẹ́ understand. No, we don't want your own better explanation, please. Can you go on? Okay, you don't want mine, but I believe you should understand it better, right? Okay, expel them from wherever they have expelled you. Then, and fitna is worse than killing. Come on, killing law. And do not fight them at Masjid al-Arab until they fight you there. But if they fight you, then kill them. Such. I'm sorry. Mo struggle láti ọwọ́ yín ṣèkì nínú kí ni so mo struggle láti kó tó focus ó ń blọ̀ kó tó focus mo lè ti gbé kọjá mo fi kí ó tó àlòkè yẹn fi báàkì ìkọ́ tí mo ń kalẹ̀ ní sáà máa lè rí kó ṣe pé mo rí ẹ̀rọ yẹn dáadáa bẹ́ẹ̀ náà. Then I wanna live them. Such is the recompense of the disbeliever. So nǹkan tó ń sọ mí báyìí sí kí lè fẹ́ try láti explain fún wa sir. Now ìjà ń ṣẹlẹ̀ bẹ̀ yẹn láàrin. bẹ́ẹ̀ni ẹ̀yìn wà lójú ogun ní sàlẹ̀ sà. Can you just ìjà kájọ wípé ìjà ń ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àtẹni tí ì ṣe mùsùlùmí ń bẹ̀ yẹn àbí. bẹ́ẹ̀ ta máa pàdé. Good. Mo á fẹ́ kẹ́ jẹ́ kí ọpọlọ tọ̀dọ̀ ti yín àti tèmi mo lè kẹ́kọ̀ọ́ lára yín èyí náà lè kẹ́kọ̀ọ́ lára mi mọ̀ fún síbi kan. Ẹ máa gbọ́ ẹja ní sùúrù. According to ẹjọ́ sẹ́ ẹ má bínú. According to Qur'an, ta ló máa ń ṣì ni lọ́nà ta ni máa ń ṣì èèyàn lọ́nà. From my own understanding, according to Qur'an o, ó sọ náà lùkọ́ pé má bínú I'm not prepared for this but mo pe báyìí sọ̀rọ̀ lọ́wọ́ máa wá ṣe ń get mo pe ibi tẹ́ fẹ́ lọ ni pé Ọlọ́run kádàrá gbogbo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. No kádàrá kọ́ lélẹ̀ ta ni wọ́n máa sọ pé òun ló ń ṣì ni lọ́nà tó sọ pé èmi ni mò ń ṣì èèyàn lọ́nà according to Qur'an ó sọ ó ní ẹ má bínú ti fẹ́ wá ó ní man yahdihillahu wa man yudlil wala ẹ má bínú báyìí pé báyìí àṣẹ ń tẹ̀lọ sílẹ̀kùn níbẹ̀ kọ́ mi jí àwọn ọmọ yẹn lẹ̀ wọn ní túnbọ̀ ọ̀rọ̀. ta ló àti lágbáwá tẹ́ ẹ fẹ́ kà ṣebẹ́ ti kí ni túmọ̀ ìtàlẹ́ ní tó ń ṣìyàn lọ́nà orúkọ lásán lá ní. ẹni tó bá dẹ̀ fẹ́ fi mọ̀nà òun lọ́ba tó lè fi mọ̀nà ẹni tó bá fẹ́ ṣì lọ́nà òun. ẹni sọ Allah ló ń ṣìyàn lọ́nà òun náà ló ń fi yàn mọ̀nà. bẹ́ẹ̀ni sà. Good. Ǹjẹ́ nígbà tí Allah ti sọ pé ẹni sọ sà. báwo ló fi ń fi yàn mọ̀nà. according to Qur'an ẹ máa gbọ́ according to Qur'an. báwo ló fi ń ṣìyàn lọ́nà báwo ló fi ń fi yàn mọ̀nà. ó yẹ ẹ tún fẹ́ sọ̀rọ̀ àbí. No, mo pé ó yẹ kẹ́ lè béèrè bẹ́ẹ̀ náà ní kẹ́ tó béèrè next question tẹ́ fẹ́ béèrè gbogbo. Mi ò lè béèrè mi fẹ́ ṣàlàyé fún yín ni. Ok, ya mo àpẹẹrẹ yín sá. So according to Qur'an, Allah ló ń ṣì èèyàn lọ́nà òun ló dẹ̀ ń fi èèyàn mọ̀nà ní ìtó dẹ̀ yé wa yékéyéké wípé pẹ̀lú bó ṣe gbé wá ó níbi aya ti láì pẹ̀lú àwọn aya nù Qur'ani lòun ó fi ṣìyàn lọ́nà lòun ó sì tún fi fèèyàn mọ̀nà. Mọ́ yàṣá òtún wa ni tó bá wùn ni. Oye jíì tó dẹ̀ sọ fún ànábì náà pé o ò lè ever fi ẹni tí ń bá ṣì lọ́nà kí o fi wọ́n mọ̀nà láíláí torí mi mo ṣì wọ́n lọ́nà Allah ló lu ṣìnà tí ń ṣì ní lọ́nà ẹni tálà bá wá ṣì lọ́nà ẹ̀yin ta ló máa tò sí according to Qur'an. CEO ẹni tálà bá ṣì lọ́nà ẹ̀yin ta ló máa tò sí. Inú náà lọ kò lè tò sẹ́yìn ànábì. Tí ànábì táwọn àwọn tó fẹ́ wà lìjẹ́ náà bá tò sẹ́yìn ànábì àwọn tó fẹ́ wọ náà ẹ̀yin ta náà máa tò sí. Àṣetán ni. Ok Allah ló wá ń ṣì èèyàn lọ́nà àwọn tálà bá wá ṣì lọ́nà ó wà tò sẹ́yìn Satan àbí. Táwa ni Allah ta ni Satan kí ni ìyàtọ̀ àwọn méjì. Ọlọ́run lọ́ba tó dá gbogbo nǹkan Allah. ẹjọ́ lọ́mọ̀. Ọba tó dá ayé àtàkọ́. ẹni tí ṣé Allah ń ṣiṣẹ́ fún Satan ni. Irọ́ Allah ò ṣiṣẹ́ fún Ṣaitan. Ta ló ń ṣì èèyàn lọ́nà. Ọlọ́run lọ́ba tó dá Ṣaitan fún ara rẹ̀. So Ọlọ́run ti lánàá láti fi níjọ ó dẹ̀ lóhun náà fẹ́ níjọ. Ẹ fi lánàá lẹ̀ ẹ fi fi yẹn lẹ̀ náà. Ta ló ń ṣì èèyàn lọ́nà according to Qur'an. Ó ti clear question reading pé. Lánàá tẹ́yìn ẹni ẹni sùúrù
ẹni Allah àti làánà ṣètánì kan náà sì ṣe sacrifice fún Mọ́kà ẹni lọ́dọọdún. Ẹ mọ̀ pé inú èsì ṣètánì wà ní ẹgbẹ́ Allah ni ṣètánì wà náà. Allah ló rán ṣètánì níṣẹ́, ṣé kí n fún yúnífàsì ẹ̀ nínú Qur'an. ló mú kọfẹ́ kẹsàn statement yẹn délẹ̀ ní ẹ̀ tí ó sì kún ẹ̀kọ́ ẹ̀kọ́ tí mo expect kẹsàn sísà. Allah àti ṣètánì ò ní ìṣù, kò sí ìṣù láàrin wọn, torí pé Allah ní inna arsalna shayatin, àwa là ń rán àwọn ṣètánì níṣẹ́, gbogbo iṣẹ́ tán bá fẹ́ jẹ́ àwa là ń rán wọn. So ọmọ tẹ́ ẹ̀ ń ránṣẹ́ kí ló fẹ́ fa ìṣù láàrin? ẹ má bínú ayé àtẹkà ní sí inna arsalna shayatin, ẹ bá ń gbé àyàn jáde jọ ń tó lọ, ẹ má bínú. Ni mo ṣe ní kẹ́ gbé Kùránì yìí o, mo ṣe ní ẹ gbé Kùránì yìí o. Bàbá sílẹ̀kùn yàrá ìpẹ́ àwọn ọdẹ máa disturb wa. Ẹ̀yin fún ara yín ẹ̀ ṣètò kankan kalẹ̀ ẹ̀ mọ́ ẹ̀ ní second verse ni ẹ̀ ní second verse lórí ẹ̀ ní bá advice àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ tèmi ni pé ẹ ṣáàṣì ní sùúrù kẹ́ tó advice ẹ má padà advice ẹ ṣáà ní sùúrù. kọ́ pọ̀ ní ìlú wa ìta tó need attention. Àníkẹ́ ní sùúrù à ń ṣàyànjú nǹkan ká tó mú mi kílẹ̀ ra wọlé. wọ́n pààyàn lọ́tún pààyàn ló sẹ́yìn ẹ dákun ẹ ní sùúrù jáde mo ní kẹ́ ní sùúrù. So ẹ lè ó yá ẹ jẹ́ máa ń gbé jáde mú bọ̀ ṣẹ́jú kan Kùránì iná àṣìṣe ṣe ti rí ẹ ti wo fídíò àpani tó bá ṣe kinní kan a máa pa ni tó bá ṣe ilé a máa pa ni ṣe ti wo gbogbo fídíò yẹn tẹ́lẹ̀ kẹ́ tó máa wá preach fún wa bíbẹ̀. CEO ṣe ti wo fídíò ṣe ti wo àwọn fídíò yẹn tó ẹgbẹ́ ti wo àwọn fídíò yẹn kò yẹ kẹ́ máa ibẹ̀ àwọn ọ̀dọ̀ àwọn yẹn ló yẹ kẹ́ lọ. Àwọn kan ti ń threaten wa gan ní bíbá yìí pé àwọn máa pa wá ni. Ìkan sọ fún mi pé táwọn bá gba ṣàrí àtẹ̀yìn tó bá yàlè tí máa yàlè àwọn máa pa mí ní kìnìkan. So ẹ̀dẹ̀ fẹ́ máa wàásù fáwọn bíbá. Ìwàásù yẹn gbé lọ sọ́dọ̀ wọn. Yorùbá làwọn náà. Wọ́n mọ̀ pé gbogbo ìyẹn ti bọ́ ti pẹ́. Suratul Maryam ṣẹ́ẹ̀rì Quran 1983 ṣẹ́ẹ̀tìrì CEO ó ní alamtara sóòrí ni inna arsalna shayatin àwọn là ń rán àwọn ṣètánì níṣẹ́ alalkafirina sí àwọn tó jẹ́ kèfèrí tahuzuhum izan láti lè máa mọ́kàn wọn lè kókókó ṣe máa kángílìṣẹ́. Bẹ́ẹ̀ bèrè question kan ṣé ń gbọ́ mi sà lórí verse tẹ̀ka nísìnyí bẹ́ẹ̀ bèrè question kan ṣé máa lè dá lóhùn sà. Ẹ dáhùn ta ló ń rán ṣètánì níṣẹ́ mi. ṣé máa lè dá lóhùn question sà. ẹ sà ẹ má bínú tí kò bá sí irọ́ báwo la ṣe fẹ́ pọ́n ìtọ́lé sà. tí ó bá sí irọ́ báwo. ní kọ́ńtẹ́sì kíní tẹ̀ka yẹn tí ó bá sí irọ́ tí ó bá sí èèyàn burúkú báwo la ṣe fẹ́ déyàn rí mọ̀ báwo la ṣe fẹ́ appreciate èèyàn rí sà. Èèyàn kò sí mò ń gbọ́. Ó yá ẹ dáhùn kò sí báyìí fẹ́ dé. ọmọ understanding mi sà pẹ̀lú ìròrí tí mi sà ẹ má bínú sà pẹ̀lú ìròrí tí téèyàn bá báwo téèyàn bá sí èèyàn burúkú báwo la ṣe fẹ́ dá èèyàn rí mọ̀ sà. kò sí báyìí fẹ́ dé èèyàn rí mọ̀. yàtọ̀ sí pé kí ni sà. ẹ máa gbọ́ èèyàn bú la fi ń mọ èèyàn rí la fi ń mọ èèyàn bú bàbá rí la fi ń mọ bàbá bú la fi ń mọ bàbá rí. so tí o gbọ́ bá kọ wà nǹkan tí mo kọ̀ fẹ́ mú jáde mi pé tí o gbọ́ bá kọ wà táà ń ṣe dáadáa báwo la ṣe máa mọ̀ pé dáadáa lẹ́ni àti báwo la ṣe máa ní proudness yẹn báwo la ṣe máa ní like mo tó fẹ́ put ẹ̀ báwo la ṣe máa ní baby courage yẹn pé I guess I'm doing something right. ṣé ìdí nìyẹn tí Allah fi create Satan? Ok ìdí nìyẹn tí Allah fi create Satan àbí? No èmi ò tí sọ látẹnu tèmi pé ìdí nìyẹn tán alákọ̀ọ́jọ́ ń fi ọ̀rọ̀ ọjọ́ mi tọrọ èmi àmì dọ́là mi ò wọ́n dájú mi ò mọ̀wé mi mọ̀ kí gbogbo as in ajọ́ ń fi logic tẹ̀ máa fi treat kìíní kákọ̀ọ́jọ́ fi treat tẹ̀ láàrin ara wa náà mi sọ pé mi ò mọ̀ anything she understand mi ò mọ̀ anything olódo ni mi but I just want to understand something which I understand if my own brain is even usable she get. tẹ́mi bá ti ń sọ̀rọ̀ ẹ̀yẹn mi ò tí ó dàbí pé kò yẹ kó láti pè é. ẹ̀yẹ́ pé tó bá ti bẹ̀rẹ̀ sí máa sọ máa mú sílẹ̀ kẹsẹ̀ so that màá lè gbọ́rọ̀ yín clearly. Now ṣé torí ẹ̀ ká lè bá àrí nǹkan yan gan ni Allah ṣe kírètì devil ló ṣe kírètì Satan ló ṣe kírètì ìwà abú ká lè bá mọ ìwà rẹ̀ ó tún wá kírètì iná ẹni bú tí ó tún wá wọ̀ òun ló dẹ̀ kírètì òun ló kírètì ìwà abú ló kírètì Satan àbí ṣe ń tẹ̀sán ẹjẹ́ ìgbésọ́pọlọ ni nígbà tá àti ìgbẹ́sìn tá àti ìgbẹ̀sìn ayédùn ayédán gbogbo ẹ̀dá gbogbo ẹ̀ lọ bó ti yẹ kó lọ àwọn bàbá wa sílẹ̀kùn lẹ̀ wọ́n sí wíńdò lẹ̀ lóru kò sí ìṣòro kò sí nǹkan kan tí ó gbé nǹkan kan àìrí gbọ́mọgbọ́mọ àìrí gbéyàn kò sí nǹkan kan gbé nǹkan kan
now ṣé ń gbà tí Allah ti wá gbé Sátánì dé nìsín ṣé ayé ti wá gún régé so ẹgbọn sókè ẹ dáhùn kálí bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. láì tí lọ jìnnà ẹ sọ gbólóhùn kan nísìnyẹn ní pípa tí ó ti sí ẹ̀sìn ayé da ayé gúnrégé à ń ṣílẹ̀kùnlẹ̀ kò sí ìfòyà kò sí ìfòrò tábàwò lẹwa ní Nàìjíríà bíbá yìí àti mọ̀kọ́ tó ń pè ní olè ó ti pẹ́ ṣẹ́yìn náà. lúwo ọmọ lúwo ni. ọmọ Abẹ́òkúta lèmi ọmọ Abẹ́òkúta ni mí ọmọ Ẹ̀gbá ni mí. bájọ́ ọmọ Abẹ́òkúta ni hello tẹ́ bájọ́ ọmọ Abẹ́òkúta ni ẹ̀sìn ló introduce olè sí wa. Ọ̀ya jẹ́ kí wá délẹ̀ tẹ́sí bá introduce olè sí wa kílé tí kò introduce ẹ̀ sí Saudi Arabia tí wọ́n kì í jalè ń bẹ̀. wọ́n jà á mo dáná àbí wọ́n jalè bẹ́sà. akùráyè àbí mi gbọ́n dákùnrin wí ni. kí lẹ sọ sí o ṣé wọn kì í jalè ní Saudi Arabia. ẹ má tẹ Saudi Arabia kọ́ mi bẹ́ sọ kí ló kọ́ ó ṣàmì ni like it's even popular that way. ibo tẹ bá fi ọkàn lẹ́sìn bí ọkàn yìí máa bá ń bẹ̀ ṣé kò sẹ́sìn bẹ́ẹ̀ yẹn náà ni. United Arab Emirates. Yeah, God bless you so much. Ní Dubai. Oh yeah. Àbí wọ́n máa ń jalè bẹ́ẹ̀ lọ́lẹ̀ pa. Wọ́n máa ń jalè bẹ́ẹ̀. But ṣé ìrọ̀lẹ̀ pa. Ẹ má ti sọ pé rọ́ọ̀mù pa. Population olè tó wà bẹ́ẹ̀ ṣe fẹ́ compare sí other countries. Ṣẹ́yìn mọ population olè tó wà bẹ́ẹ̀ kẹ́ sọ fún mi. Ẹ mọ̀ kan ṣe ẹ má fi bábí normal pé kí wọ́n má fi ẹ̀tanú àbí bàbò sí George ṣe get. We all know these things. Ṣé understand? N pé lọ́hùn yẹn tẹ́ báyìí fún kọ́yìn sí lẹ́sẹ̀ máa bà. Ṣé lè tẹ wo ṣé wàá gba ẹ̀sìn tó wọ́n bẹ̀ yẹn ṣáà gba ẹ̀sìn tó wọ́n bẹ̀ yẹn. ẹ̀sìn wo náà ṣe ń bẹ̀ ẹ̀sìn wo náà sọ fún yín pọ́n ṣe ń bẹ̀ sà. ṣé ń ṣeré ni civil law náà ń lò bẹ́ẹ̀ ẹ má tọ̀ra yín. Civil law náà ń lò bẹ́ẹ̀. Civil law náà ń lò bẹ́ẹ̀ sà. ẹjọ mò ń bọ̀ náà ẹjọ ní sùn akọ̀ráyè mò ń bọ̀ náà ta ni mò ń bá sọ̀rọ̀ yìí kí ló dé ìgbà ẹgbẹ̀rẹ̀ kan change ọ̀rọ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí ọmọdé. Islam náà ń ṣe níbo ibo náà ti ń ṣe Islam. Ṣe Islam bẹ́ẹ̀ lẹ́ sọ yẹn àbí. níbo bẹ́ẹ̀ túbẹ̀ yẹn sọ ṣé ní Dubai àbíbo àbí Amẹ́ríkà níbo. ẹni ẹ̀sìn ló introduce olè so mo ń tọ́ra ti pé àwọn ọmọ pé population ẹ̀sìn ló pọ̀ jù ń bẹ̀ tó pé wọn kò dẹ̀ sí olè tó yẹ pé ó ga olùbùkọ́ lọ́hùn yẹn gan. bí ìlú wo ni ẹ fún mi lẹ́yọ kan. Dubai tó sọ yẹn náà tí mo tẹ̀bi lè tí mo kọ́ lè bá. kò sólè ní Dubai. ẹni kí ni. ní Dubai. ẹni kò sólè ní Dubai. ṣé kò sólè ní Dubai ni àbí kílẹ̀ ń sọ yìí. tẹ bá sọ pé ó lè wà ń bẹ sí population olè tó wà ń bẹ fi gbé the whole world ni sà ẹ má bínú sà like their culture bọ́ ẹ má ṣe bẹ̀ yẹn bọ́ ṣe má ń ṣe bẹ̀ yẹn. ẹ má gbà mí ṣé wọ́n tún lọ mọ́ ka population olè tìlú kọ̀ọ̀kan ni. bọ̀ bí ó lè ṣe ń trend ní Nàìjíríà bí báyìí ṣó máa ń trend bẹ́ẹ̀ ṣe ilé síta àṣẹ ìgbà náà lọ ṣe bẹ́ẹ̀. ẹ wo bí and the statement yẹn kẹ́kọ̀ọ́ má sọ pé ẹ̀sìn ló ń hello arákùnrin hello ta ló create Satan ṣálà náà ni. Ọlọ́run ló dá gbogbo wa. ṣálà ló ṣìyàn lọ́nà. Ọlọ́run tó create plus ló create minus. ṣálà ló ṣìyàn lọ́nà fi plus and minus Ọlọ́run kọ́ ló create plus and minus o. Ọlọ́run ti fún wa ní mind títí wa. ó ti fún wa ní mind títí wa. hello ṣálà ló create. àwọn kan ló dárẹ̀ tí wọ́n sì bá ń pé ẹ wá sí bíbá ẹ wá ṣìnà ẹ wá mọ̀nà bíbá yìí o àwọn tó máa mọ̀nà bíbá ẹ máa ṣìnà àwọn tó máa ṣìnà bíbá ẹ máa mọ̀nà àwọn tó máa ṣìnà bíbá ẹ máa ṣìnà àwọn tó bá mọ̀nà bíbá ẹ máa mọ̀nà. so nǹkan tó lọ́n ti dá ni pé nípò tó bá sì wà lọ́rùn tó bá mú ó ti tàṣà gẹ̀rẹ́ ó ti débi tó yẹ pé wọ́n sọ̀rọ̀ Ọlọ́run bẹ̀. hello ẹ tẹ ọkọ dúnà ẹ kọ dúnà wà láti ronú wọn á sórí àtàfẹ́ gbọ́nà àtàfẹ́ mọ̀nà ní àtàfẹ́ sínà Ọlọ́run tó fún wa ní máìdì tó àtòrí máìdì yẹn gbọ́dọ̀ máa fi wá lẹ́jọ́. kí ló fa ẹjọ́ gúngùn báyìí náà àníkẹ́ ní sùúrù. Yes sir. ẹja ọkọ yanjú eléyìí náà Allah àtọlọ́run ò jọra wọn ṣe ti gbọ́ Allahu. ẹ má bínú sà kẹ́tọ́ lọ sà ẹ má bínú sà kẹ́tọ́ lọ sà ṣé ń gbọ́ mi sà ẹ ní Allah àtọlọ́run kò jọra wọn mi ò jiyàn ṣe understand ibi yàtọ̀ wà méjèèjì Arabic nìkan Yorùbá nìkan so ẹgbẹ́ òun sà ọmọ Yorùbá dẹ́ ni mí. tó tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹjọ́ ṣẹlẹ̀ tí àkẹ́ máa lo Allah. bọ̀dá fẹ́ kí ló ní tẹ̀ ní kàmáka kí wọ́n lárúbá wà. tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ nínú Qur'an èdè wo ló sọ orúkọ wo ló pè. Allah. ok so nígbà tó dẹ̀ ti jẹ́ Allah ni ó pè yẹn can you try kí ni Muslim name yín. Yusuf bẹ́ẹ̀ ṣe wá jẹ́ Yusuf yẹn ǹjẹ́ ṣe lè débò míì kan wá máa ní kan wá lọ tú ìtumọ̀ Yusuf yẹn ṣé mo tún mọ̀ Yusuf gangan. mo mọ bí ẹ lè ṣàlàyé fún mi sá. ẹ mọ̀ tún mọ orúkọ yín. mi mọ̀ sá. ẹ̀dẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ tún mọ orúkọ yín. mi mọ̀ tún mọ orúkọ mi ni sá bí a tẹ bá lè fún mi bí a tẹ bá lè bá mi wá ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa wà yẹn màá compare sí tèmi náà máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sá. èwo lẹ̀yin gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. nù ẹ ní láti mọ̀ tèmi ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sá. ok ẹ wáìnì mi ni àbí. nù mi wáìnì yìí nfẹ́ káyà káàkiri ni so alẹ́ lọ síbi tá à ń lọ gọgọgọ ibi alátẹ̀sán yẹn gọgọgọ nfẹ́ ká lọ. anyway Yusuf ìtumọ̀ Yusuf ni God increase. Wow. God increase. ṣé mo túmọ̀ God increase yẹn kí ni Yorùbá bẹ́ẹ̀ kan kí ni
bẹ́ẹ̀ bí sà bẹ́ẹ̀ sọ pé kí ni yóò bá ẹ̀. àlékún àbí. àlékún kí ni. no ẹ̀yin ní pé God increase. Kí ló lékún. kò sí nǹkan tí ó lè lékún. ó lè lékún ìyá náà ó lè lékún ìyá ó lè lékún ẹ̀sìn ó lè lékún gbátí. ibi tó bá wùyàn kó lékún sí ibi tẹ́mi bá fà ní. so that is the problem wọ́n sọ yín ní. ó yá bẹ́ẹ̀ ẹ má kẹ́tọ́ lọ́bẹ̀ yẹn sà kẹ́tọ́ lọ́bẹ̀ tẹ́sọ̀ ìtumọ̀ Yusuf yẹn tẹ́ ní God increase sà kẹ́tọ́ lọ́bẹ̀ yẹn. so tó máa fi ìtumọ̀ yẹn pè mí ṣẹ́ngẹ̀t ṣé ó wá make sense kí wọ́n máa bú wọn pé kí ló tẹ̀ fi ìtumọ̀ pè mí. tí èèyàn bá fẹ́ pè láti máa fi God increase ẹ̀yìn ẹ̀yìn gbogbo ètò láyé. tí èèyàn bá fẹ́ pè yín hello can you just start tí èèyàn bá fẹ́ pè yín tó wá ṣé kí n mute kẹ́ sọ gbogbo ọ̀tẹ́ bá fẹ́ sọ tán. no mo kàn fẹ́ understand. bẹ́ẹ̀ ṣe yẹn kò make sense mọ́ náà àwọn èèyàn fẹ́ gbọ́ wa náà. no ẹ mọ̀ kó ló ṣẹlẹ̀ mo fẹ́ gbọ́ wa bọ̀ mo kàn fẹ́ ká máa analyse àwọn ọ̀rọ̀ tá à ń lò yẹn gbogbogbò ni ṣe get. ó yẹ analyse everything before I dùkẹ́ tó wà mí. bọ̀ mo fẹ́ bí ni pé God increase tẹ pè mí yẹn nísìn tẹ bá choose àti ẹ̀yìn gangan ètò láyé ń pé ẹ fẹ́ máa pè mí ní God increase ṣé mo máa reject ń pé ẹ má pè mí God increase so make sense kí èmi náà sọ pé ẹ má pè mí God increase. hello àlékún ní ìtumọ̀ ẹ̀ àlékún ni Yusuf àlékún yẹn wá ní ṣé yẹn ẹ lè máa lọ kán wá ní àlékún wá ń bí ṣé ẹ máa dáhùn ni. ẹ ti sọ̀rọ̀ kọ́lẹ̀ nǹkan yẹn sà èmi ò jiyàn pé àlékún tó bá pè mí lálékún tí mo pé ìtumọ̀ orúkọ mi lélẹ́yìí. alright hello ṣé ẹ ti gbà wípé àwọn ọmọ ṣé ẹ ti gbà wípé Allah àtọlọ́run ò jọra wọn. ẹ̀yin sì ń sọ tọrọ sí yín. can we move on hello ṣé ẹ ti gbà wípé Allah àtọlọ́run ò jọra wọn. bọ́lọ́rọ̀ tèmi I should be entitled to my own belief. She gets. All right. Allah brother, Allah àti Ọlọ́run different attributes no ni. Wọ́n jọ ní attributes kankan náà. Okay. Do you understand? Yes, the sir. revelation Quran, Ọlọ́run Elédùmarè wa kọ́ ló reveal ẹ̀ because a rí àwọn nǹkan tí kò bá ọpọlọ mú bẹ́ẹ̀. Kò ń ṣe Ọlọ́run Elédùmarè tí àwọn bàbá wa sọ fún wa kọ́ ló reveal Quran. So if you want to talk about the revelation of Quran, talk about Allah. Nǹkan tó fi sínú Quran nìyẹn. Let's talk about Allah. Call Allah. Mention Allah's name. Don't talk about Ọlọ́run. So bàbá ètò láyé ẹ̀kọ́. Ẹ má bínú akọráyé àbí ẹ má bínú tí mo kórúkọ yẹn dá. Ẹ jẹ́ correct. Akọráyé. Allah tèmi bá tó fẹ́ sọ̀rọ̀ fún mi náà Quran. Tó fẹ́ kọ́ mi níwà dáadáa. Ó ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana. Imma yablughanna indaka al-kibara kilahuma wa la taqul lahuma uffin. Kí má pọ̀ pọ̀lọpọ̀lọ pé ọlọ́run sọ Al-Qur'an bí mo máa ṣe dáadáa sí àwọn òbí mi Allah sọ fún mi bí mo ṣe máa ṣe dáadáa sí àwọn òbí mi Allah tó wá sọ̀rọ̀ yẹn ó fi wọ́n ànábì tó wá sọ òun náà tó wá sọ náà ó tó wọ́n sọ nínú àwọn àdìsẹ́ ó ní a lè mú ẹ lónígbàgbọ́ ohun tí tó bá tó nífẹ̀ẹ́ fún ara ẹ̀ tó bá tó nífẹ̀ẹ́ fún ọmọlàkejì ẹ̀ má yuhibbu nafsi nǹkan tó nífẹ̀ẹ́ fún ara ẹ̀ so tí ànábì tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó kọ́ mi níwà dáadáa bẹ́ẹ̀ yẹn àti Allah tó kọ́ mi níwà dáadáa bẹ́ẹ̀ yẹn ṣé ọ̀rọ̀ wọn ni máa wá kó dànù ni àbí àwọn tẹ́ sọ pé aburú bẹ̀ ni máa fókọ̀sì lé ẹ má ní àwọn afọ máa ń ṣe wá sí wọn sọ ilé wọn sọ ilé wọn. ẹjọ mò ń bọ̀ ẹni sùúrù ẹni sùúrù náà ètò òwúlò fún wa wọn ò ní láti tọ́ fún wa. CEO ẹjọ òbí yín tán sọ yẹn ṣé tó bá jẹ́ mùsùlùmí. ṣé Al-Qur'an dá púpọ̀ ṣé tó bá jẹ́ mùsùlùmí àbí tí ì ṣe mùsùlùmí. kó bíyàn má jẹ́ mùsùlùmí kó bíyàn ó má jẹ́ mùsùlùmí ànábì ní pé kẹ́sì bọ̀wọ̀ fún ẹ kò lè má bàa ṣe nǹkan tó ń ṣe. ó yẹ ẹka Kùránì yìí. no mi ní láti ka Kùránì ẹgbẹ́ English jáde sá ẹgbẹ́ English jáde sá. ṣé English yẹn ló ń ṣe Kùránì. ẹ kí o bọ́ kájọ orí kan tó wà ń bẹ̀ sá. ó yá. sura ò lè sá ẹ má bínú sá. Suratul Mujadila, verse 22. Okay. You will not find the people. You will not find the people who believe in Allah and the last day of having affection for those who oppose Allah and His Messenger. Even they were their fathers or their sons or their brothers or their kindred. Those He has decreed within their hearts faith and supported them with spirits from Him, and we will admit them to garden beneath them, which rivers flow, wherein they abide eternally. Allah pleased with them, and they are pleased with Him. Those are the party of Allah, unquestionably the party of Allah. They are successful. Bolo ti ní ká má bá wọn ṣe ń bí báyìí sá kò tí ì yé mi sá. Ẹ̀ka tó wà bẹ́ẹ̀ yẹn sí Yorùbá. Ẹ̀ka tó wà bẹ́ẹ̀ sí Yorùbá kí ló wí?
no as in ẹni pé ó gbọ́ pé kò jago ẹ̀rí bẹ́ẹ̀ try to proof mi pé ó ní ká máa ṣe aburú sáwọn tó tí wọ́n bá ṣe ẹ̀sìn wa. ẹ̀ka kí ló ń sọ ń bẹ̀ yẹn. gbogbo alágbọ́n ìbò a ní láti sọ sí Yorùbá. gbogbo akọ ẹ̀ka sí o. ká ṣe ọ̀gá òwúwa burúkú sí wọn ó ń sọ nípa wọn ni ó ń sọ ọkọ tó ń palẹ́sẹ̀ fún wọn kalẹ̀ ní sà. ó ní you will not find ní rí people who believe in ẹ lè rí inú àwọn tó ń believe nínú Ọlọ́run and the last of the àti ọjọ́ kejì. nínú Ọlọ́run bá wo ṣèbá ti sọ fún yín nìsín. pé kí ni ẹ sà. wọ́n ní kẹ́ máa lo Allah bí protocol ti wá ń bí nìyẹn. ok ẹ jẹ́ kí n kà fún ní Yorùbá ta lẹni tó ń sọ̀rọ̀ yẹn náà CEO àbí. CEO nǹkan tó wà nù àyà yẹn ó ní o ò ní rí ìjọ kan o ò ní rí àwọn èèyàn kan tó gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn kí wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allah àti òjíṣẹ́ so nǹkan tí mo mọ́jú àtàlà ń sọ bí ni pé tó bá ti jẹ́ Muslim tí ìyá ìwà kí n ṣe Muslim ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ó wà tẹ̀síwájú ó ní kódà kó bá jẹ́ bàbá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn anybody bàbá ẹ̀ ìyá ẹ̀ àbúrò ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ tí kò bá kí n ṣe mùsùlùmí tí kò bá jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ so ó lè tọ́ máìkì báyẹn àwọn tó ń wálé nìkan náà ń ṣàánú wa. ti rí i pé Muslim ni wọ́n ń bá wíńbi tẹ̀ka yẹn tí ò bá ti ṣe Islam lẹ́tọ̀ kódà tó bá kú ẹ gbọ́dọ̀ débi sàárì ẹ̀. ẹ tán máìkì. mo wà pẹ̀lú yín sà. tí mo fẹ́ mú kókí ẹ̀ fún yín ni pé èyí tí wọ́n sọ ń bẹ̀ yẹn ẹ bá ríbi tí Islam ti sọ pé ẹ hùwà dáadáa mùsùlùmí sí mùsùlùmí ni o. torí pé ìdí nìyẹn tí Islam fi máa sọ̀rọ̀ áhù. bẹ́ẹ̀ fún yín ní àyà kan nísìnyí so kẹ́ bá mi justify pẹ̀lú nǹkan tẹ̀ka nísinsìnyí ẹ má bínú ẹjọ́ fún mi ẹ̀kọ́ fún mi ní 1 minute. ẹ bá mi ṣí Qur'an 4 verse 36. kí wọ́n ti kọ́ tó sọ láàkọ́ yẹn wọ́n ní kò ní affection wọn ò ní máa hate wọn yàtọ̀ wà láàrin pé o ò bá wọn ṣe àti pé o ò ní affection fún wọn. ṣé understand mi ṣá. kí ló ń pè l'affection. kí ló ń pè l'affection. tí mo tó entice mi nípa ẹni yìí ló ń pè l'affection. kí ló ń pè l'affection. òun náà ni mo ṣàlàyé fún yẹn sà àti pé kí n rí nǹkan tó entice mi nípa nǹkan. ẹ sọ Yorùbá affection ẹ sọ Yorùbá affection. mo rí nǹkan tó wù mí nípa ẹni yìí. ok kò wá ní affection yẹn ni pé kò rí nǹkan tó wù àbí. bẹ́ẹ̀ni. lára àyà ẹ̀. hello. mo ti bẹ́ẹ̀ explain mo fẹ́ kọ́ sí Qur'an. àní kò rí nǹkan tó wù la. Oya. Oya, read. CEO. Ṣé o gbọ́ ní gbọ́ mi báyìí? mo wà mú tẹ́ má bínú. ẹ má bínú ṣé sí MSBABA ṣe bá tún ti ṣe kíkan sí ọmọ drop yín o. Oya. ẹ má bínú sáà ẹ má bínú torí ọlọ ẹ má bínú. ṣé MSBABA ṣe lè bá ka Yorùbá ẹ jẹ́ má bínú. ẹ jẹ́ kí n bá yín kà wọ́n á bùdú lọ́ọ̀hà ó yá sin Allah wà láti jí kú bí ṣe. ẹgbẹ́ Yorùbá ìjáde fún àwọn èèyàn ẹjọ́ má bínú. ẹgbẹ́ sí English wà lè máa sọ ní Yorùbá sá ẹ̀ ń pè mí náà rí street tẹ̀mí lára mi kà lára sá. màmú sá kí ẹ̀bùn náà ká lè jọ lé nípa pọ̀ nínú sá má bínú sá. no ẹ dúró kí ló dé tẹ ní àmàkà lárúbáwá látàrọ̀ lárúbáwá special bí. no ẹ mọ̀ pé lárúbáwá kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbí báyìí so kúmọ̀ nípa àǹfì. lárúbáwá lè mi fẹ́ kà mo ti ń lò látàrọ̀ hello lárúbáwá la fẹ́ kà mi ò sọ lárúbáwá English. lárúbáwá la fẹ́ kà sẹ́ tẹ ẹ bá ti mọ̀ pé ká má ka lárúbáwá kẹ bọ́lẹ̀ what do you mean by lárúbáwá ò yá wọn. mi lọ́wọ́ ẹ̀sà ètò láìsà wà láì mi lọ́wọ́ hello no ẹ má bínú mi ìlàlẹ́ lọ́wọ́ sà mi ìlàlẹ́ lọ́wọ́ sà. irú ideology wa nìyẹn kí ló fẹ́ sàràbí. kò sí tó kàn mí pẹ̀lú misunderstanding mo lè ka lárúbáwá mo lè tú sí Yorùbá. mo mọ̀ pẹ̀lẹ́ kalaba mo lè gún pẹ̀lẹ́ tú sí Yorùbá mo mọ̀ bọ̀ mo kò fẹ́ kí àwọn tó yé kọjọ yé àti tani. kọ́ máa lọ pẹ̀lú wa kọ́ máa flow pẹ̀lú wa náà ni just for better communication ẹ má bínú. ẹ gangan fúnra yín ẹ ka lárúbáwá sí yìí o pẹ̀lú ohun tẹ́ ẹ ṣe yẹn tẹ́ máa ka lárúbáwá bẹ́ẹ̀ máa bọ́lẹ̀. bẹ́ẹ̀ni kan ṣe lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ni kan ṣe lọ sọ̀rọ̀ hello wait. mo kò fẹ́ kí gbogbo àjọ understand kájọ orí kọ̀tàjọ́ ń kà ní sà. ẹ ó yẹ ká lárúbáwá kẹ́ ẹ tú. má bínú kí ló tẹ́ tún mú tì mí. kò sẹ́ni tó mute yín o network ló máa jẹ́ o. mo ní network lè mute mi. ẹ yí kájọ kàyín. network máa mute èèyàn ẹ dáhùn. mo ti wà nù live yìí látàrọ kódà mo ti ń wà nù live for more than 1 week ṣe ń get
so mo notice àwọn kankan kébì náà tó bọ́ sókè láti wá sọ̀rọ̀ lẹ́nu èmi tí mo avoid Lárúbá kámàkà Lárúbá mo notice last man tó sọ̀rọ̀ lánàá náà ṣé o mọ̀rù kí ni kankan ni wọ́n sọ ní comment section pé Lárúbá tó kí gbogbo àwọn point yẹn pé mi náà try to avoid látàrọ̀ so ẹ jẹ́ ká jọ kà kó Lárúbá la fẹ́ kà will you read it àbí ká mú bọ̀. ní bàbá gangan kà kọ́ka bá ka Yorùbá yẹn. Lárúbá la fẹ́ kà sẹ́. wọ́n ní wọ́n abudulá ẹ máa sin Ọlọ́run wà láti ṣe Ọlọ́run kọ́ ló wà bẹ́ẹ̀ o ẹ má ṣe Ọlọ́run kọ́ ló wà bẹ́ẹ̀ ẹ̀túnka Ọlọ́run kọ́ ló wà bẹ́ẹ̀. wà abudulá ló wà bẹ́ẹ̀. Ọlọ́run wa kọ́ ló wà bẹ́ẹ̀ Allah ló wà bẹ́ẹ̀. ṣe ti rí kọ́ tí mo sọ báyẹn mú tẹ̀mí ní ẹja ka English tàbí Allah ni abájọ Allah ni kí o lò ẹja ka English ẹja jọ ka English. ara òde fún mi látàárọ̀ Allah ni kò lò kò dé tú Allah sílẹ̀. ẹja jọ ka English ẹ má bínú irú nǹkan tá à ń ṣe ìbálẹ̀ kò ní sí. Lárúbáwá ìlà fẹ́ kà kò ní sí ẹja jọ ka English. Lárúbáwá ìlà fẹ́ kà ṣé English náà sọ̀kalẹ̀ fún ànábì ni Lárúbáwá ìlà fẹ́ kà. Èdè wa kọ́ ni Lárúbáwá èdè wa kọ́ ẹja jọ ka English ta mọ̀ yẹn. Lárúbáwá eléyìí tán gbé wá fún wa yìí òun la fẹ́ kà. àbòsí tẹ́ bẹ́ẹ̀ ṣe ni ò jẹ́ lè ka kò ní wúlò ṣe ní kẹ́mẹ́ akálábà lẹ́fẹ́ tutù fún wọn kẹ́ẹ̀ka English tó máa jọ yé gbogbo wa ní ìsìn ẹni rárá ẹni dọ́gbọ́n avoid English. ṣé English ni Kùránì sọ̀kalẹ̀ ni ṣé English ni Kùránì sọ̀kalẹ̀. ṣé tán ó gba òyìn látàrọ̀ ṣe pé mi ṣe tán bẹ́ẹ̀ ni ẹ mú yín sọ́wọ́ látàrọ̀. mo ẹ mú yín sọ́wọ́ látàrọ̀ tẹ́ ẹgbẹ́ ayé ojú ogun wa. ẹjọ bá drop ẹ drop ẹ má bínú kí n tó drop ẹ sí iyo kí ló mí ìbà pé o mú wọn sọ́wọ́ ibi ìlà wà náà àwọn èèyàn wà níbi tó ń gbọ́ wa náà àwọn èèyàn wà níbi tó ń gbọ́ wa náà ẹ báwo lẹ́yìn pípù ṣe ń hùwà bíi kíní báyìí o rí nǹkan gidi sọ látàárọ̀ náà àwọn mùsùlùmí tó wá lálẹ́ yìí wọ́n gbẹnu tán àtàná ló fi ṣàkíyèsí wọn ó dàbí pé àwọn mùsùlùmí tó kún ta báyìí ò lọ́pọlọ mọ́ o. ètò ọkọ̀ sọ̀rọ̀ lẹ́kùn ẹ̀ pé kírísítẹ́nì mùsùlùmí gbogbo ẹ̀gbọ́n jẹ́ ẹ̀dẹ̀ dájú gbogbo ẹ̀rù